mo lérò pé Gbogun tata dé sí ojú everybody ti là tán pátápátá àtọyún olú àtọmọwọ́ ojú everybody ti là iye everybody ti ṣí yàtọ̀ sáwọn Boko Haram àwọn àbúrò Gumi tó wà nílẹ̀ Yorùbá àwọn nìkan ló kù báyìí sí iye táwọn yóò dẹ̀ lè ṣí nítorí pé kíni cliffotọ́jì ni wọ́n apààyàn ni wọ́n ìyá àwọn olójú burúkú mùsùlùmí àwọn ẹlẹ́bọ àfà àwọn gbèrè àfà àwọn aṣèrè àfà àwọn apààyàn àfà. Ẹ wo bí Nàìjíríà ṣe kan gógógó àbí Nàìjíríà ò kan ṣé Nàìjíríà dùn? Ẹ jọ̀ọ́ mo fẹ́ rí kọ́mẹ̀ntì ẹ má sọ mi di rédíò àsọ̀rọ̀ bá gbèsè o kọ́mẹ̀ntì yín òun lẹ fi ń dá mi lóhùn kájọ máa communicate nítorí ọ̀rọ̀ tó wà lẹ́sìn ó ti di ṣàtayọ̀yọ̀ ó ti di tonílé ó ti di tàlejò eléyìí òṣèré Yorùbá nation kì í ṣe Odùduwà nation ní Gbogun tata dé kì í ṣe yẹn. Ṣé Nàìjíríà ń dùn ṣọ́mú yes ṣé Nàìjíríà lóyin ṣó ládùn lásìkò tẹ wáyé tó bá ní oyin tó ládùn ẹ bá kọ sí comment section ṣùgbọ́n tí ó bá tún wá nílò ẹ tún bá mi kọ sí comment section. Nàìjíríà ti padà dógíkodò Nàìjíríà ti padà sọnù Nàìjíríà ti padà wọ́n one chance wọ́n bọ́ sínú ìgbèkùn. Ẹ wo àtìgbà tí a ti ń dábọ̀ ọ̀rọ̀ yìí ẹ wo àtìgbà tá a ti ń fọ gẹ́gẹ́ ẹnu ẹ wo àtìgbà tá a ti ń gé sálára tá a ti ń gé sájẹ̀wò tá a ti sọ fún gbogbo èèyàn wípé ẹ jẹ́ ẹ má sùn o nítorí ẹnìkan nítorí ọ̀la o ọjọ́ ọ̀la Nàìjíríà ò lè sùn wọn ọjọ́ ọ̀la Nàìjíríà máa korò ju ìwọ lọ abọ́ tá à ń dá nígbà yẹn náà òun lédè lẹ́yìn o nígbà tá à ń ké lóhùn rárá àwọn àáfàwọ̀ yìí àwọn mùsùlùmí wọ́n jáde lógúnlógún wọ́n jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n wọ́n tákù wa wọ́n ní ṣe la fẹ́ kó wọn lọ sí orílẹ̀-èdè ẹlẹ́bọ tó bá tẹ̀ wá pé gbogbo èèyàn lẹ́lẹ́bọ èyí tẹ́ mọ́ lédi ké tẹ́ ẹ̀ wo program mi ṣé ẹlẹ́bọ ni mí ṣé ẹlẹ́bọ ni mí gbogbo ìgbà ni mo máa ń sọ fún àwọn ènìyàn wípé ẹ wo ìrìn àjò Yorùbá nation tí a pariwo mùsùlùmí tó ṣe kíni tó jẹ́ wípé èèyàn lè fi irú ọlá tiwọn tọrọ nílẹ̀ ìsìsìlá ó wà láàrin àwọn tá a pariwo bákan náà kírísítẹ́nì tí ènìyàn lè fi ọlá ìtọrọ nínú ẹ̀sìn ìgbàgbọ́ ó wà nínú àwọn tá a pariwo bákan náà sì ló ní ṣẹ̀ṣe ó wà nínú àwọn tá a pariwo Yorùbá nation. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti máa ń fún yín ní ìròyìn lọ́lọ́kan òjọ̀kan pàápàá jùlọ lórí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà eléyìí tá a mú wá lónìí gbáǹkọ́gbì ní o ó yá ẹ jẹ́ ká jọ wò ó ṣùgbọ́n ẹ má gbàgbé ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí ẹ kílíkì lé subscribe button yẹn ọ̀fẹ́ ní subscription kò sẹ́ni tó máa jáwọ́ yín ọwọ́ yín tẹ́ fi bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Ṣùgbọ́n àwọn gómìn tí àwọn tètè fura sí tó wà ní ilẹ̀ Yorùbá wọ́n dìde wọ́n ní ẹ má gbọ́ ẹ má gbà o wọ́n fẹ́ kó wọn lọ ṣe ẹbọ ni ṣe lè di kéèjì ẹlẹ́bọ gbogbo ìgbà ni mo máa ń sọ background mi lórí ètò yìí ìdílé bàbá mi eléṣù ni wọ́n bẹ̀ bàbá mi ò bá wọn bọ èṣù ìdílé ìyá mi oníṣàngó ni wọ́n ìyá mi ò bá wọn bọ ṣàngó bákan náà èmi ọmọ wọn mi ò bá wọn bọ. Mo rántí ní 2021 tí mo lọ sí Ìbàdàn nínú olóyè májàsọ́lá tí n bá sọ fún yín wípé ìgbà àkọ́kọ́ tí mo máa dé Ìbàdàn sùn láyé mi nìyẹn látọdún gbọ́ngàn tá a ti bí mi sáyé mo dẹ̀ jí ọmọ Ìbàdàn mo kí arẹ́ ìyá bàbá mi lọ́mọ èṣù àwẹ̀lé àwọn ló ń bọ èṣù kan tí ọ̀pẹ méjì nílùú Ìbàdàn yẹn mo jẹ́ ọmọ Ìbàdàn mi ò mọ Ìbàdàn débi tí mo máa bá wọn lọ máa bọ èṣù ìjọ tí mo wà ní Ìbàdàn bóyá ìjọ kẹta tí mo dé Ìbàdàn tí mo pe bàbá mi pé dáàdì mo máa wà nílùú Ìbàdàn láti ibi ìjọ mélòó kan ẹ jọ̀ọ́ ẹ fún mi ní àdírẹ́sì ilé wa Kídémọ́lá Omíyalé kó lè gbé mi débẹ̀ bàbá mi bí mi ní pé kí ló lọ mú bẹ̀ wọn ò fún mi di èmi eléyìí ẹ lè wo sòsò sí kẹ́kọ́ bílíọ̀sì sílẹ̀ kẹ́ ló yá Lady K Ìbàdàn làwà yìí lọ́wọ́ ságbolé yín lọ́wọ́ sí ọ̀nà tó tiẹ̀ máa gbà débẹ̀ ìmọ̀ yorí ni mò ń sọ èyí nítorí ẹ̀yin mùsùlùmí tí wọ́n fi ẹ̀sìn brainwash tí wọ́n confuse yín wípé orílẹ̀-èdè ẹlẹ́bọ là ń kó yín lọ ṣé tí mo bá jẹ́ ẹlẹ́bọ bó ṣe ròyìn èṣù ilé bàbá mi tó bí wọ́n ṣe ròyìn bó ní agbára tó ẹjọ́ ṣé mi ò ní débẹ̀ lọ máa bọ́ bàbá mi ní etí ẹ mélòó o ò gbọ́dọ̀ débẹ̀ mo ní kí ló dé mo bẹ̀rẹ̀ sí ní ta wáìnì fún bàbá mi màá níbẹ̀ o káwọn èèyàn máa pè mí lọ́mọ àlè Ìbàdàn mo ń lọ lé mo tilẹ̀ tó fẹ́ gbé mi débẹ̀ Démọ́lá Omíyalé ti pìpì ẹ̀wọ́n ṣe máa gbé mi lọ síbẹ̀ pẹ̀lú àwọn mọ́tò kan fọ́ yìí bàbá wàhálà bàbá mi ní ò gbọ́dọ̀ débẹ̀ mo ní wáì ó dá tí ìbá lọ lé bàbá yẹn jẹ́ délé ìyá yìí wọ́n ní agbolé èṣù irọ́ o ti wà nù Kristi ò gbọ́dọ̀ débẹ̀ mi ò débẹ̀ sẹ́ńtì ìyá tó bí mi náà ìyẹn náà rí jẹ́ ti kí n má dàgbolé wọn kí n má bàa bọ Ṣàngó tí àwọn kan wá gbé wọ́n ṣe yín pẹ̀lú ẹ̀sìn apànìyàn ẹ̀sìn ìsìlámù apànìyàn tó gbé dání tí wọ́n jẹ́ kẹ́ tàpá sí àlàáfíà ìrọ̀yìn tàfi wá débi tadé lọ́jọ́ ti tòní nítorí gbà tá a pariwo Yorùbá nation lójú méjèèjì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí apààyàn yìí àwọn àbúrò Gumi wọ̀nyí tí wọn ò bá tákù wá ni ó ṣeé ṣe ká rí support ju ìwọ̀nba àwa tá a pariwo nígbà yẹn lọ kí ìrìn àjò yẹn kó tún ní agbára ká bọ́ nígbà yẹn ṣùgbọ́n wọ́n brainwash ètò nìyẹn ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ wọ́n brainwash àwọn ènìyàn wọ́n ní agbolé òòṣà ni wọ́n kó wọn lọ wọn ò ní jẹ́ kó sin Ọlọ́run mọ́ wọn ò ní jẹ́ kó sin Allah mọ́ tó bá ti lè ṣe Yorùbá nation nítorí wípé kí ọkàn gbogbo ọmọ Yorùbá lè balẹ̀ wọ́n tún change flagi Odùduwà nation àsíá tó wà bẹ́ẹ̀ wọ́n tún pààrọ̀ ẹ̀ nígbà tí wọ́n ní orí olókun orí ẹlẹ́bọ ni ẹ wá wo lọ́jọ́ tòní ẹ̀sìn mùsùlùmí tí wọ́n pè lẹ́sìn àlàáfíà òun gógó lẹ̀sìn apààyàn ní ìlú Nàìjíríà lẹ́nìí tó jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kan gógó tí bá parọ́ ẹ̀jọ́
educative show ni mo wá ṣe mi wá búyàn kákọ̀jọ sàsọyé kájọ create awareness ni. ẹ̀sìn mùsùlùmí tó pẹ̀lú ẹ̀sìn àlàáfíà tí èmi yìí bá wọn polongo wípé ẹ̀sìn àlàáfíà ni gbogbo ẹ̀sìn tí Elédùmarè tó fún wa ní ilẹ̀ káàró òjìrì both the Christian both ìṣẹ̀ṣe both mùsùlùmí ẹ̀sìn àlàáfíà ni. ẹ̀sìn mùsùlùmí yẹn ló wá di ògbóǹtarìgì ẹ̀sìn apànìyàn lọ́jọ́ tòní. ẹ̀sìn yẹn gbogbo ló wá tó wá sínú ìgbèkùn ìbànújẹ́ ní ìlú Nàìjíríà lọ́jọ́ tòní. ẹ̀sìn yẹn ló wá kó ìlà yìí lọ bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú Nàìjíríà lọ́jọ́ ti tòní. ẹ wo gbogbo àwọn Boko Haram tó pa àwọn ènìyàn lọ́jọ́ tòní ṣé orúkọ Kristi ni wọ́n fi pa wá ni. àwọn Boko Haram yìí pa mùsùlùmí tí wọ́n máa ń pè wọ́n ní ọmọ ìyá àwọn nínú ẹ̀sìn, tí wọ́n máa sọ wípé àwọn ọmọ ìyá àwọn ọmọ bàbá àwọn nínú ẹ̀sìn Islam. That same ẹ̀sìn Islam ni wọ́n fi pa ọmọ ìyá ọmọ bàbá wọn. That same ẹ̀sìn Islam ló fi pa ọmọ orogún wọn which is Christian. That same ẹ̀sìn Islam ni wọ́n fi pa oníṣẹ̀ṣe ọmọ orogún which is oníṣẹ̀ṣe. Gbogbo àwọn tí wọ́n kó wá sínú wàhálà tá wà nínú Nàìjíríà lẹ́ni tó fi di ohun tí ọmọ ọdún kan àbọ̀ tó ti wà nínú gbó fún odidi ọ̀sẹ̀ mẹ́ta ẹ̀sìn Islam náà ni. ẹ wo Ìdí tí wọ́n lọ kí fún Iléyá mi ò mọ̀ bóyá ti rí picture bí àwọn Boko Haram ṣe kéyìdì. tí ẹ bá rí wọn níbi tó ti kéyìdì ẹ̀sìn Islam máa wù yín ẹ ní mọ̀ pé ẹ̀sìn apààyàn ni wọ́n sìn. ẹ lọ wo bítíbitì pictures wọn níbi tí wọ́n ti kí Ìdí. àwọn tí wọn ò pààyàn gan tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Ànábì tòótọ́ tí wọ́n jẹ́ Ìsìlámù gidi wọn ò túyáyá wọn ò pọ̀ tó yẹ ní orí fídì tí wọ́n ti lọ kéyìdì. ní àwọn àpànìyàn yìí all in the name of Allah. àsìkò tí a wà yìí ẹ̀yin olórí burúkú àfàtẹ̀wà ní Nàìjíríà ó yẹ kójú kó tì yín. kò yẹ kí aṣiwèrè yín kó bọ́ síta wọ́n á máa tako ẹ̀sìn kankan mọ́ débi tẹ́ máa tako Sunday Igboho àbí tako OPC. ẹyẹ yọ mo ní fídíò tí mo fẹ́ play bí báyìí fún wa látẹnu àwọn àfà àpààyàn tó wà ní Nàìjíríà yìí. lásìkò tá a wà yìí ó yẹ kí ojú kó ti gbogbo Islam àti president yín because president of Nigeria is also a Muslim. ó yẹ kí ojú máa ti president yín gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí nínú Nàìjíríà either you are in Nigeria or you are outside the country ó yẹ kí ojú máa tì yín láti proof wípé mùsùlùmí ni yín. ó yẹ kí ojú máa tì yín kí ara máa kọ yín nítorí pé kí ni orúkọ Allah tẹ́lẹ̀ gbójúlé kò wú òyò sọmọ kò gbayọlá mi ò sọ́ọ̀rì láti sọ ẹ bá mi hashtag àwọn àfa ńlá bẹ̀rẹ̀ láti orí àfa Akéwù Gbàgbọ́ ẹ hashtag Alájà Kàólà ẹ hashtag gbogbo àwọn mùsùlùmí ẹ hashtag wọn fún mi. wọ́n ní tí ọmọ ìyá méjì bá wọlé tó bá rẹ́rìn jáde wọ́n tọ́ra wọn ni ṣùgbọ́n tó bá kọ ojú jáde tájọ ọmọ ojúmọ́ wa tájọ gbéra wa ṣépè tájọ kó fúnra wa back to back òtítọ́ ọ̀rọ̀ lábára wa sọ àsìkò òtítọ́ ọ̀rọ̀ ti tó. fún wípé ẹ̀yin mùsùlùmí tí ẹ tún ṣì kọ̀ ẹ tún ṣe ìbọ̀ta wọ́n tako àwọn tó fẹ́ gba ìran Yorùbá olórí burúkú nìyí ẹ̀sìn èpèlè sí yín. mùsùlùmí ló kọ́ mi jáde mùsùlùmí ló pa ẹran súnmọ́ mi. mo máa ń sọ kíní kan fún ẹ̀yin èèyàn wípé ṣẹ́yẹ Elédùmarè tó gbé ẹ̀sìn Islam àti ẹ̀sìn Kírísítẹ́nì wá fún wa ó yé Elédùmarè àwa ní òye. mo ṣe program kan ní 3 days ago mo kàn ṣe sórí kíní mi ò ṣe live ó wà lórí YouTube. mo ní tó bá jẹ́ wípé mo ní agbára ayé which is agbára ìṣẹ̀ṣe màá ti pa gbogbo Nàìjíríà politicians tán. mo ṣẹ̀ṣẹ̀ wá jókòó fún ara mi mo ṣe wàásù fún ara mi mo ṣẹ̀ṣẹ̀ wá understand ọ̀rọ̀ tí mo máa ń sọ yẹn ju bí mo ṣe sọ nígbà yẹn lọ mo ṣẹ̀ṣẹ̀ wá go deep nínú ìgbàgbọ́ yẹn sí. mo máa ń sọ nígbà yẹn wípé ẹ̀yin mùsùlùmí tẹ̀ kọ́ dẹ́mu ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ̀ kọ́ dẹ́mu Christian and Muslim ó yẹ Ọlọ́run tó kó wa papọ̀ same tẹ̀yin mùsùlùmí tẹ̀ kọ́ dẹ́mu Christian àti oníṣẹ̀ṣe ó yẹ Ọlọ́run tó kó wa papọ̀. irú èmi yìí sì tó bá jẹ́ pé ọ̀nà ìṣẹ̀ṣe ni mo wà ní máa ní òkú èèyàn lọ́rùn tó máa pọ̀ gbangba live show ni mo ti sọ yìí mo ti sọ lórí recording video tí mo gbé sí YouTube mo tún wá sọ ní gbangba ojú táyé how many page ni mo ti ṣe program 6 page ni wọ́n ti ń wò mí ọ̀nà 6 ni wọ́n ti ń wò mí báyìí mo ń sọ báyìí kí gbogbo ayé máa gbọ́ tí bá jẹ́ oníṣẹ̀ṣe tí mo ní agbára ìṣẹ̀ṣe lọ́wọ́ ẹ̀jẹ̀ máa pọ̀ lọ́wọ́ mi gan òkú máa pọ̀ gan lọ́rùn mi kò wá sí àwọn tí mo máa gbapá o bí kò ṣe àwọn Nigeria politicians máa kọ́ máa bá rí fi ẹ̀jẹ̀ wọn ṣe ara gẹ́gẹ́ mi ò ní wá máa pariwo máa ranjú lórí social media máa kọ̀ jòkó sí kọ̀rọ̀ yàrá báyìí olóṣèlú tí bá ti gbọ́rọ̀ yẹn láì da ẹ̀dá ìtókù dá mi máa wọlé bá lálejò lóru máa mu ẹ̀jẹ̀ confam ni mo sọ fún yẹn ṣùgbọ́n kí n má ba yàyàkúyà kí n má ba ṣe ẹsẹ̀ gbé kí n má ba sọ wípé mo fẹ́ ṣe ìdájọ́ ènìyàn ní owó ara mi ó pẹ̀lú ohun tí Ọlọ́run ṣe fún mi ní Kristi tí mo ṣe ní Bíbélì tí mo ṣe tán ọ̀nà ìgbàgbọ́ tó bá jẹ́ pé Ọlọ́run ò gbé mùsùlùmí wá ni àìmọye àwọn ẹlòmíràn tó máa yàyàkúyà sínú ayé ara wọn ni wọ́n àwọn mùsùlùmí tẹ́ máa rí tó máa lọ àwọn oníṣẹ̀ṣe tó lọ́mọ náà wọ́n tún ṣe mùsùlùmí tó jẹ́ pé ìkà ni wọ́n ṣe irú ẹ̀mí náà sì tọ́lọ́wọ́ bá gbé Kristi wá máa yàyàkúyà sínú ìṣẹ̀ṣe mo ti máa ń fi kíní ṣe wàásù lórí program tipẹ́tipẹ́ wípé ó yí Ọlọ́run tó fi jẹ́ kí kíní kó wáyé ìṣẹ̀ṣe ló fi ṣẹ̀dá wa nílẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe lọ́lọ́run fi dábò wa ní ilẹ̀ Yorùbá ṣùgbọ́n kí àwa kan bàbá yakọ̀ dá sínú ìṣẹ̀ṣe ló ṣe tètè gbé Bíbélì wá fún wa àti Quran tí ò bá gbé Bíbélì àti Quran wá ni irú ẹ̀mí tí mo gbàgbọ́ nínú Bíbélì sí tí Ọlọ́run mi jẹ́ onísùúrù máa ti yàyàkuyà sínú ìṣẹ̀ṣe máa kọ́ máa pààyàn ṣeré ni máa kọ́ máa pààyàn máa ṣèdájọ́ ọwọ́ fún ara mi ṣeré ni pẹ̀lú tó ṣẹlẹ̀ sí àwọn èèyàn pẹ̀lú bó ṣe ń dùn mí
tó ń sọ mí dá láàárẹ̀ sí kọ̀rọ̀ yàrá máa ma jà fún àwọn èèyàn máa ma pààyàn ṣeré. Mo ṣẹ̀ṣẹ̀ wá understand dáadáa ìdí tí Kristi ṣe wá fún wa. Ṣùgbọ́n àwọn mùsùlùmí abaniláyé jẹ́ wọn ò ní àròjinlẹ̀. Irú àwọn Boko Haram yìí tó bá jẹ́ wípé kò sí èsì ìsìlámù ni wọ́n máa ṣe ju bí wọ́n ṣe ṣe lọ tí wọ́n bá ní agbára ìṣẹ̀ṣe. Ṣebí fúnra wọn lọ́wọ́lé lọ́pàá àwọn èèyàn wọ́n máa rán oògùn sí wọn lọ́ máa fi kó wọn lọ́ máa fi pa wọn ni. Ẹ̀yin mùsùlùmí wọ́n yẹ kí ojú kó tì yín. Mi ní kẹ́ bá comment kẹ́ bá bú mi o torí mo mọ̀ wípé mo máa gbàlejò àwọn olórí burúkú mùsùlùmí lórí platform ilé ni. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé energy ló máa ń jẹ́ fún mi tẹ́ bá ti gbórí burúkú yín wá sí comment section mi. Lákọ̀ọ́ni mo máa wà bíbọ̀ mi ò fọ́ comment ò move mi ju wípé ó máa fún mi ní energy. Ó máa ń jẹ́ kí n tún lè sọ̀rọ̀ dáadáa rẹ̀ torí olórí burúkú ní ẹ̀ ní àròjinlẹ̀. Nigeria of today not even only Nigeria ẹ lọ sí gbogbo African country tí Boko Haram ti pa wọ́n orúkọ Allah ni wọ́n fi pa wọ́n níbẹ̀. Tí bá pa wọ́n èyí tẹ́ nílà káyẹ̀ bá mi kọ́ sí comment section. Gbogbo African country tí wọ́n ti pààyàn táwọn Boko Haram ti yọ wọ́n lẹ́nu wọn ò fi ògbólaka yóò ṣùgbọ́n lẹ̀ pa wọn o wọn ò fi Jésù Kristi ọmọ Ọlọ́run wọn ò forúkọ ẹ̀ pa wọn o orúkọ Allah ẹ gbọ́ láyìlá bọ́ ṣe pa láyìlá wọ́n gba ẹ̀mí àwọn èèyàn lọ ni àwọn tí wọn ò ṣẹ̀ wọ́n tí wọn ò rò wọ́n ṣé kò wá tó kójú kó wá tiẹ̀ ní kí ayẹyẹ mùsùlùmí gidi ó yẹ kí ojú tì yín kí làákàyè yín kó ṣí. Kùránì yìí tẹ̀ gbé tẹ̀ ká kò gba ayọ̀lá kò gba ọmọ wọ́lá kò gba oyè olólà ó pààyàn ni ó yẹ kójú kó tì yín kò yẹ kẹ́ tó wá bọ́ síta tẹ́ bá tiẹ̀ ṣe fi Allah yín proud yes kẹ kò ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ but wípé wá bọ́ síta ẹ wá tako àwọn tí wọ́n wá dìde kó yá níbi tí ọ̀rọ̀ dé dúró yìí mo rẹ́dí àti jà fún ìran mi mo rẹ́dí àti dáàbò bo ìran mi ẹ tún wá ní gọ́ọ̀tì ẹ bọ́ta wá ṣèyẹ dájúdájú Boko Haram kọ́nà nìyí Allah ojú ayé lẹ̀ ṣe olórí burúkú nìyí olórí burúkú nìyí. Ohun tí ẹ̀yin mùsùlùmí ṣe tàbí tí àkásọ pé àwọn Boko Haram mùsùlùmí wọ̀nyí tí wọ́n ń ṣe fún wa ní ilẹ̀ Yorùbá ṣé ó pe èèyàn wá sínú ẹ̀sìn ìsìlámù yìí lẹ́yìn òpònú amúkú mẹ́kọ̀ọ́ àfáwọn yìí. Ohun tí Boko Haram ṣe ṣé ó jẹ́ ìrìn ọkọ̀ wá sínú ẹ̀sìn ìsìlámù. Ohun tí Boko Haram ṣe fún àwọn èèyàn ṣó pe àwọn èèyàn sí ọ̀nà ìgbàgbọ́ ẹ̀sìn ìsìlámù. Nígbà tí o bá máa ní bí wọ́n ṣe pa àwọn èèyàn wọ́n á gbọ́ Allahu Akbar Allahu Akbar Allahu Akbar is not a poison. Àtẹ̀mí anyway tẹ́ bá ti gbọ́ Allahu Akbar wọ́n fẹ́ pààyàn bẹ́ẹ̀ Boko Haram fẹ́ pààyàn ni. Anyway tẹ́ bá ti gbọ́ iná ní láì wà lílọ́ ní láì lọ́wọ́ òkè wọ́n fẹ́ fi pa àwọn èèyàn ni Boko Haram mú àwọn èèyàn ṣe ikú nìyẹn. Ojú òde tí èyí sókàn láfà tẹ́wà nínú Nàìjíríà olórí burúkú gbogbo yín pátápátá mo wá togotogo tìjàtìjà fún yín ni wípé àtẹ̀lé ní olórí burúkú àfa kan tó lè bọ́ta wá máa tákù Sunday Igboho mo wá togotogo tìjàtìjà fún yín ni olórí burúkú yín ẹ̀rí àyà kọ̀ọ̀kan nínú Quran kẹ́ fi wá solution sí ìpànìyàn tó lọ nínú Nàìjíríà àyà wo lẹ fẹ́ lò nígbà tó jẹ́ pé gbogbo àyà tó ń kà nínú Quran ó ti dá àyà apààyàn ka Quran tó Boko Haram olórí burúkú yín kẹ́ka Quran ọmọ tó bá ga fún kẹfà wálẹ̀ kẹ́ fi dúyàwó níyàwó kẹ́ fi gba dúkìá oníkúdúkìá kẹ́ fi gba kádàrà oníkádàrà ń tẹ́ mọ́nu Quran nìyẹn mọ́ kọ́kọ́ nínú Quran tó wúlò àwọn Boko Haram tó wá ka Quran jù yín lọ àwọn ọmọ ogun tó pin sí tó ti bẹ̀rẹ̀ àwọn náà wà ló fi payọ̀ níbi tí ẹ̀yin mùsùlùmí ìyá wèrèdè ms bàbá gbé yín síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ó tún gbogbo àṣírí yín Quran tẹ́ gbé dání kì í ṣe Quran ìgbàlà Quran òkùnkùn ni ìpànìyàn ló wà nínú Quran yẹn rí bọ́ ṣe ń tún Quran yín fún mi níbi tí wọ́n ti wàásù ìyè nínú Quran yín lẹ́yìn wèrèdè jáde wá bá Sunday Igboho fún mi ní àyà tó wàásù ìyè rere mo ò ní kẹ́yìn muslim máa bù mí sẹ́mi gbọ́n wà lé fún yín sẹ́ ṣí eré ni mọ́ bẹ́ẹ̀ dín jà mí ni thanks for the gift comment ẹ bú mi kò ní dá fún yín kò ní dá fáwọn afá yín kò ní sunwọ̀n fún yín kò ní sunwọ̀n fún Kúránì orí burúkú tẹ́ ẹgbẹ́ tẹ́ fi pàwọ̀ èèyàn kiri Nigeria of today wá kún fún ìbànújẹ́ all in the name of Allah not in the name of Awomila not in the name of Jesus Christ all in the name of Allah Allah wá ti di assassin sínú Nigeria tó ń pa àwọn èèyàn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tó ń pa àwọn èèyàn tó kó wọn wọnú gbọ́nà Allah wá ti di nǹkan tó fi pa àwọn èèyàn kiri and you people are not ashamed of yourself to come outside and prove to the whole world that you are afa olórí burúkú nìyí àtẹ̀yà àtàwọn oníkọ́mẹ́ntẹ́tọ̀ ìsọnù àwọn òpó òdó táwọn ò ní làákàyè tó jẹ́ wípé ogun mùsùlùmí yìí ogun Allah yìí ló máa padà jàyé mọ iye mùsùlùmí tó parí pẹ̀lú orúkọ Allah náà rè wá sọ fún mi ẹ̀yin tẹ́ ìtẹ́kù tí kọ́mẹ́ntì orí burúkú báwo lógun Allah ò ṣe ní jà èyí fúnra yín náà mọ iye mùsùlùmí ẹgbẹ́ yìí tí gbogbo àgbà ti fi ogun Allah tó ti fi jà má yọ̀ láyọ̀ jù ó máa kàn yín ogun Allah tó ń gbé gidi tó fi pa kúkú tó fi pa gúgù tó fi gidi náà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ó máa kàn yín ìmáàmù lọrin ṣé ìmáàmù ní ẹbí ìlú lọrin ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ sí mọ iye èèyàn tó pa ní ọ̀dọ̀ ìmáàmù ìlú lọrin ìyàwó ìmáàmù gbogbo ìyàwó tó pa nínú pálásì ìmáàmù lọrin mẹ́lò olúwa wí ó wà lọ́dọ̀ Boko Haram báyìí ọlá wípé a fi yín ṣe yẹ̀yẹ́ lólórí burúkú yín ṣe dáwọ́bò tẹ sọ́ di sóòlù ẹ̀kọ́ àbúbọ̀rẹ̀ eégún tẹ ìjà gbogbo lábẹ́lẹ̀ wo bí bẹ́ẹ̀ ṣe sunkún lábẹ́lẹ̀ wò báwa kò bá gbọ́ ni àwọn wo ló lọ ká ẹ̀mí àlù lọrin mọ́lé àwọn wo ló dáná sun dúkìá ẹ̀mí àlù lọrin fídíò ṣàti wà lórí social media abilé dígẹ́ tún fi yẹn pa gbọ́dọ̀ ẹ̀yọ́ nílà káyọ̀ onímọ̀ ṣe ti rí fídíò yẹn bẹ́ẹ̀ rí kí n bá yín gbé wá fídíò wà social media fídíò ilé ẹ̀mí ìlú Ìlọrin ẹjọ́ sóní ṣẹ̀ṣẹ̀ ló lọ sun lé ẹ̀ ṣé kírísítẹ́nì ló lọ sun lé ẹ̀ ṣé kírísítẹ́nì ló kó àwọn ìyàwó ẹ̀mí ló kó wọnú gbó lọ wọn á dó ṣégè sí ìyàwó ẹ̀mí lára
ẹ̀mí àtúntò ti da gbogbo àtògbò bòbá ìyá dàbí ìgbà tó ju gbogbo lọ sí kọ̀ọ̀gà ni. Orúkọ àwọn tí wọ́n lọ kájí àlù lọ mọ́lé orúkọ wo ni wọ́n lò kọ́ lọ fi ka mọ́lé kọ́ lọ fi dáná sun gbogbo dúkìá kì í ṣe orúkọ Allah ni. So ẹ̀yin wèrè tẹ́ ẹ̀ comment all in the name of Lady K is telling you people the truth and the truth is bitter létí yé nínú ọkàn yín òtítọ́ kò rojú wọn lọ nínú ayé yín ogun Allah máa jà yín ajàbẹ̀bí yín bó ṣe ti ń ja àwọn kan nínú ìsìlámù tó ja emir of ìlú Ìlọrin wàhálà kò ní stop síbẹ̀ ó máa jà yín àfi tí yẹyí bá ṣí tẹ́ bá mọ̀ nǹkan tẹ́ ẹ̀ ṣe. This is the right time for the whole Muslim all over the world to come to their senses. This is the right time for the Muslims in Nigeria to come to their senses and stop fighting each other. The only thing you people can do ni kẹ́ wá sórí social media kẹ́ wá láwọn kan sófin àwọn kan kíní kan kẹ́ wá máa gbéra yín ṣépè kẹ́ máa gbà ṣe ayára yín síta láì dẹ̀ mọ̀ pé Ọlọ́run fún ààrẹ ti fi yín ṣe ẹ̀sìn wọ́n bá sọ wípé ẹ̀sìn wọn lọ́lọ́run fi ṣe ẹ̀sìn tó fi ṣe ẹlẹ́yà jù nínú Nàìjíríà ẹ̀sìn Ìsìlámù ni apàyọ̀ ẹ̀sìn apàyọ̀. Ẹ mọ̀ mi dáadáa bẹ́ẹ̀ I don't condemn any religion but I think this is the right time for me to come outside and say the truth so that I will be free. Since tó jẹ́ wípé you guys want to continue to fight Sunday Igboho, I will also come outside and tell the whole world the truth. I will stop defending any religion in Nigeria. Tí ṣàṣẹ bá ṣe tí ò dà máa fáyà wọn, bí Christian bá ṣe tí ò dà máa fáyà wọn, I will tell the whole world about them. Same thing, ẹ̀yin oníṣẹ́ ẹ̀yin Mùsùlùmí, assassin ni yín apàyàn ni yín. Àsìkò tó yẹ kẹ́tì wọ́n wá bí tí kò hàn ní tó parí iṣẹ́ sí, tí gbogbo àràbù fi lò láti fi pa àwọn èèyàn. Kẹ́ wá solution bẹ́ẹ̀ ṣe máa fi gba àwọn èèyàn sílẹ̀. Kẹ́ wá solution bẹ́ẹ̀ ṣe máa fi gba yàn. Ẹ wà wọn lórí burúkú àfa àwọn yìí tó wà ní Nàìjíríà. Wọn ò ní agbára kankan, wọn ò ní kankan. You will never see them coming outside láti wá protect àwọn èèyàn. Do wípé tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ sí pé ìjọba kí ni ìtìmọ̀jú ẹ fún mi láṣẹ ẹ jẹ́ ká wá bá ṣe máa gba àwọn èèyàn wálẹ̀ àwọn àfa ìbálò fónítọ̀ ẹ wá sọ fún mi adẹ́nà Boko Haram adẹ́nà tàpáyọ́ ìbéèrè ni ó adẹ́nà tàpáyọ́ ẹ dẹ́bi náà comment section because this thing is getting out of hands nílùú Nàìjíríà. Good morning, sir. I'm on live program. Let me off my camera. I was there yesterday. I didn't go anywhere. Yeah, I was there 2 rounds yesterday. Yesterday. I didn't even go to the store. I saw your missed call, but I was in somewhere then. Okay, I was inside the store arranging some things. So I left my phone here. That's what happened. Oh, I'm sorry. Called several times. Wow. Do you have a that type of people? Wait, I'm okay. Do my fucking now. Kò wá sí kankan tí ẹ̀yin Muslim Nàìjíríà tẹ́tẹ̀ lè wá ṣe é sí pé okay ẹ ti jẹ́ káwa náà ti ẹ̀ gbìyànjú Ọlọ́run tá gbójúlé òun ló fi hàn àwọn èèyàn ẹ jẹ́ káwa náà ti wá kankan ṣe sí láti protect àwọn èèyàn kan sí o. Mi ò rí àáfà kankan lẹ́yìn bàbá tó gba gold nìkan ni mo rí tí bàbá yẹn bọ́ síta tí wọ́n wá ṣe wàásù. Lẹ́yìn wọn náà àáfà wọn tó máa ṣe ẹnu gòkè orí burúkú wọn yẹn ló ti sàlẹ̀ tó máa sọ̀rọ̀ pé ìjọba ẹ má fún Sunday Igboho láṣẹ o Sunday Igboho lè gbà wá o ojú òtí yín ni ẹ̀yin olórí burúkú wọn yìí ẹ̀yin játijàti ẹ̀yin apayọ̀. Nígbà tẹ́ni kọ́ máa fún Sunday Igboho láṣẹ ṣe fẹ́ pa wá tán nínú Nàìjíríà ní all in the name of Allah pẹ̀lú Boko Haram. Ìbéèrè ni o ṣé ẹ fẹ́ pa wá tán nínú Nàìjíríà all in the name of Allah ṣe fẹ́ fi àánú gbogbo wá tán nínú Nàìjíríà ni àbí ṣé orúkọ Jésù lọ fi pa wọ́n ni. Ẹ máa share ètò yìí gbogbo ẹ̀yin mọ́mì mi dáàdì mi please share this program for me ẹ jọ̀ọ́ ẹ̀yin tí TikTok ẹ bá mi tap ṣé ẹ fẹ́ fi orúkọ Allah ẹ fẹ́ fi pa gbogbo wa tán. Oníṣẹ̀ṣe ò pa wá o wọ́n máa láwọn ológun kà àwọn ẹlẹ́bọ àwọn kíní kan àgbọ́pọ̀ àwọn oníṣẹ̀ṣe wọ́n rán ṣọ̀kọ̀ náà kó pa wá o àgbọ́pọ̀ àwọn oníṣẹ̀ṣe wọ́n rán ògùn kó lọ máa pa wá o àgbọ́pọ̀ àwọn oníṣẹ̀ṣe wọ́n rán kí ló túkù èṣù láìlú ògiri òkò abániwọ́wọ́ bá nìdá wíbóyá lọ máa wá ọ̀rọ̀ fún wọn nínú Nàìjíríà kó máa pa wá o àgbọ́bẹ̀ o àgbọ́ wípé àwọn dadi jí o mami jí o wọ́n forúkọ Jésù pa wá o. You people should be ashamed of your religion. Wọ́n ti turn ẹ̀sìn àlàáfíà yín sí ẹ̀sìn ìpọ́njú and you people are not ashamed of yourself. Ó yẹ kí ẹ̀sìn Ìsìlámù yín yẹn kó dẹ̀ máa tì yín lójú wípé kí lẹ kò sí. Because ẹ pè yàn sí ọ̀nà ìgbàgbọ́ mọ́ ẹ wo lórí burúkú yín bẹ́ẹ̀ bá lọ Mẹ́kà náà ẹ mọ iye thousands of people tó ń kú sí Mẹ́kà. Why is Allah killing people? Why tó jẹ́ wípé orúkọ Allah orúkọ ikú ni. Ẹ̀yin lẹ́tọ̀ lọ́wọ́ lọ́dọ̀ lè dìde o tẹ bá ti fọmọ Adéyẹmọ sílẹ̀ mi níta sí yín. Kí ló dé tó jẹ́ wípé orúkọ Jésù orúkọ Allah yín ikú ló mú wá fún àwọn èèyàn ó di ẹ̀mí ló tẹ́ gbọ́ pàwọn èèyàn lọ́bọ Ọ̀ṣun Òṣogbo ẹ̀mí sọnù. Ó ti di ẹ̀mí ló tẹ́ gbọ́ wípé wọ́n lọ bọ Olúmọ rọ̀kì wọ́n lọ bọ àwọn òòṣà àwọn babaláwa wọ́n lọ bọ ọ̀pọ̀ ọ̀rọ̀ mi náà wọ́n lọ bọ gbá wọ́n lọ bọ àwo ẹ̀mí sọnù níbẹ̀. Ó ti di ẹ̀mí ló tẹ́ gbọ́ wípé àwọn èèyàn lọ sí Jerúsálẹ́mù ọwọ́ adé òkú lọ rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ ó ti dẹ̀ mélòó orí ẹ̀yin mùsùlùmí yẹn ti burú bí egun ti léwèrè for coming outside láti sọ wípé Sunday Igboho ìyọ̀ burúkú ni kò lè gbà wá kíjọba má fún láṣẹ. Bọ́ọ̀lù Mẹ́kà ikú ni bí wọn ọ̀nà Mẹ́kà tó wà Nàìjíríà orúkọ Allah ni wọ́n máa fi wá kidnap wọn tó máa fi lọ pa wọn. Orúkọ Allah ni wọ́n ti fẹ́ fi ta Nàìjíríà báyìí sí. Àfù owó tí Nàìjíríà jẹ gbèsè ẹ lọ ṣèwádìí pé àfù owó yẹn gbóló wọlé sí ọ̀dọ̀ wọn Boko Haram kidnapper ni. Àfù gbèsè tí Nàìjíríà jẹ ó wà nínú gbólórúkọ Allah. Ojú òde tì yín ẹ̀yin ẹranko játijàti ẹ̀yin tó yẹ kẹ́ fi ọwọ́ bojú. Tó bá sọ̀rọ̀ ní àwùjọ àwọn èèyàn kò yẹ ká gbólórí burúkú àáfà kan àbí mùsùlùmí kan kó bọ́ síta kó wá sọ̀rọ̀ nítorí pé kí ni ìtìjú ti dé bẹ́ẹ̀ sì tẹ́lẹ̀ gbé dání ẹ̀sìn mùjẹmùjẹ sí àpáyọ̀.
ẹyẹ èèyàn tí bá parọ́ ẹgbẹ́ mo fẹ́ ní kọ́mẹ́ǹtì o mi ìbá tìjà wá o mi ìbá tìjà wá àlàáfíà come in peace torí onísùúrù lọ́lọ́run ti tèmi kò ń ṣe ẹ̀sìn apàyàn ni mò ń ṣe ní ìṣẹ̀sìn apàyàn gbogbo ẹ̀yin màmá mi bàbá mi ẹ jẹ́ aláàjì ẹ má bínú sọ̀rọ̀ yìí o ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kárábí fúyẹ́ àwọn olóbùkún mùsùlùmí kan lọ́sọ̀kò sówù yìí wọ́n dẹ̀ máa gbóhùn onílé inshallah wọ́n máa gbọ́ ọmọ adéyẹmọ òní bọ́ta wá bẹ́ẹ̀ ní bọ́dì yìí sọ̀rọ̀ tó wọ́n lórí burúkú nìyí àkókò tó máa fi gba ìran Yorùbá sílẹ̀ kò ní wéèsì ẹ̀ lórí ẹ̀yẹ ẹranko dátidàti. Hi, good morning. Okay, I want again. Is it a big container or small container? Small one. Okay, I want again. Okay, go in. You can go into the store. Go by the right. Irú is there. Ayé yín ò ta sọ fún ayé ìsìlámù òun yàn ẹ̀sìn ìsìlámù òun yàn ẹ̀sìn ìsìlámù ti di ẹ̀sìn ìpọ́njú. Ó dá mi lójú wípé àwọn tí àwọn pípọ̀ yìí kìkì náà tó jẹ́ muslim tó bá padà dé ṣọ́ọ̀bà ṣẹ̀sìn ìsìlámù mọ́. Because wọ́n ti fi Allah bẹ Boko Haram tọ́ṣọ̀ wọn. Bí mo ṣe wáyé tí èmi àti ìjọba ń sọ̀rọ̀ tó bá ti lè ní mo fi Ọlọ́run tó dá ayé àti ọ̀run búra mo fi Jésù búra wàláhì mo ti gbà ẹgbọ́ o. That is why tó fi jẹ́ wípé ẹ lọ wo ìbúra mi ẹ rí i pé Ọlọ́run yìí ni because I have believed in that name orúkọ tó ju orúkọ lọ ní orúkọ tó jẹ́ wípé ó gbé orúkọ ayé mi. Àìmọye meat yes there is meat go to cow ẹ jẹ́ má bínú. Is it both meat or cow? Ẹ má bínú kẹ́ni ẹ máa ṣa ọjà mo ti fún wọn ní 18 wọ̀nyí gbogbo tẹ bá fẹ́ wà lè díkẹ́ African store mo máa ń sọ fún yín o gbogbo lówó store ẹni kọ́ béèrè mítì sí mo tún lọ́ta ọ béèrè bí sí gbogbo nǹkan ló wà níbí báyìí. Now èyí tá à ń sọ lọ àwọn táwọn Boko Haram kidnap yẹn àìmọye muslim tó wà nínú wọn tí wọ́n ti fi Allah I beg you in the name of Allah tó jẹ́ pé bí wọ́n ṣe fi Allah bẹ àwọn pípù yìí làwọn pípù yìí máa lù wọ́n lọ́mọ máa tọ́ṣọ wọn olóògbé wọn á dẹ̀ tún fi pé àsìkò òun ti tó wọn á dẹ̀ tún bọ́ sẹ́gbẹ̀ẹ́ wọn á tún pé aláàkúbá Allah tẹ́ ń pè tẹ́ ń sìn wọ́n fi bẹ̀yìn ẹ̀gbẹ́bẹ̀ irú àwọn mùsùlùmí bẹ́ẹ̀ yẹn ẹjọ́ ṣé tó bá padà dé ẹ jẹ́ ká sòótọ́ fúnra wa because ìyá àwọn mùsùlùmí yẹn ti kú ẹ jẹ́ ká ṣe kí ni ká fígà brain wọn ká jí wọn sílẹ̀ kọ́ yẹ ṣe kí ni kọ́ yẹ sọ̀rọ̀ tọ̀kọ̀tọ̀ lórí social media mọ́. irú àwọn mùsùlùmí bẹ́ẹ̀ yẹn tó bá padà dé wọn ní ṣe mùsùlùmí mọ́ wàá gbọ́ pé ànábì mo fi bẹ̀ àwọn pípù yìí wọ́n á lo isa wọn á lo gbogbo ẹ̀ àwọn pípù yóò gbọ́ wọ́n á tọ́ṣọ wọn ní tọ́ṣọ burúkú wọ́n á lù wọn lùkulù ìmí máa gbé ààbò ara bọ̀ àpá burúkú lẹ́lòmíì máa gbé bọ̀ àwọn pípù yóò gbẹ̀bẹ̀ ṣé irú àwọn yẹn ṣọ́ máa ṣẹ̀sìn ìsìlámù yìí mọ́ ṣé ẹ túbọ̀ pè wọ́n sínú ìsìlámù nìyẹn ṣé túbọ̀ jẹ́ kí wọ́n ní ìgbàgbọ́ nínú ìsìlámù ṣé jẹ́ kó ní ìgbàgbọ́ nínú Allah lẹ́yìn òpónú mùsùlùmí tó yẹ kẹ́ jòkó kẹ́ ru àròjinlẹ̀ wípé òkè ní ìkórìtà tẹ́ dé dúró ìsìn orúkọ Allah yín ni wọ́n fi hàmù gbogbo ìlú orúkọ Allah yín ni wọ́n fi báyé àwọn èèyàn jẹ́ náà tẹ́ wá bẹ ṣe fẹ́ tún orúkọ Allah yín yẹn ṣe tí ayé tí àwọn ènìyàn kọ́ mi kọ́ ọ̀tọ̀ kọ́tọ̀ wẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n sáré off camera mi. Is that all? Yeah. Okay. Let's start from here. The big. This one is $25. This one is $6. That's 21 plus $5. 31, 36. This one is $100. 36. That is 132. Are you paying cash or? Yeah. Okay, no problem. Emma Bruno. Correct. Thank you. See you next time. Emma Bruno ẹjọ́ torí Ọlọ́run. Now, wá ṣe kíni? Wá wo pókè. Orúkọ Allah yìí, ó máa ń bàjẹ́ lọ rèé. Àwọn Boko Haram yìí bàjẹ́ lọ nìyí. Kí làwa náà máa ṣe tí gbogbo ènìyàn á fi mọ̀ wípé àwa mùsùlùmí o, àwa ò kí ń ṣe ẹranko játijàti. Àwọn eléyìí ni wọ́n ń gbé nǹkan mímọ́ ànábì títí wọn ò pààyàn. Kẹ́yìn náà wá dìde. Kẹ́ wá bẹ́ẹ̀ ṣe máa protect, bẹ́ẹ̀ ṣe máa gba àwọn èèyàn sílẹ̀. Olóbùkún yóò ṣe yẹn o. Ọmọ Adéyẹmọ tó wá dìde, ẹ̀yin èèyàn. Ẹ bá mi tàbí ẹ bá mi ṣe ẹ̀ṣọ́ yìí. Òun lẹ́yìn mùsùlùmí ilẹ̀ wá bọ́ síta. Lẹ wá ń ṣe kíni? Lẹ wá ń kọ ayé ara yín mọ́ igi. Lẹ wò bí Sunday Igboho lẹ kọ̀ mọ́gi. Ẹ jẹ́ ìsọ kíní kan fún yín, mo fi kíní ẹ ṣe program lánàá. Àwọn Boko Haram, wọ́n mú aláboyún dẹ̀ bí ìbejì sọ́dọ̀ Boko Haram dẹ̀ kó àwọn ọmọ méjèèjì wọ́n dẹ̀ kó fún ajá dẹ̀ jẹ. Ẹ gbọ́ mi, wọ́n dẹ̀ kó àwọn ọmọ méjèèjì all in the name of Allahu Akbar wọ́n dẹ̀ kó àwọn ọmọ méjèèjì wọ́n dẹ̀ kó fún ajá àwọn ajá tí wọ́n fi ṣe camouflage tó fi máa sọ wípé wọ́n ń tà ní wọ́n Boko Haram dẹ̀ kó ìbejì ẹgbẹ́ oṣù 9 ó dẹ̀ kó fún ajá dẹ̀ jẹ wọ́n dẹ̀ ṣe fídíò wọ́n dẹ̀ jù sóhun kìíní Vanguard gbé o Guardian gbé o Guardian newspaper wọ́n gbé o ṣé Christian ni ó ń kidnap èèyàn tó dẹ̀ rí pẹ́ni ẹ bí ìbejì sí ọ̀dọ̀ òun tó dẹ̀ kó ọmọ yẹn fájá àbí oníṣẹ̀ṣe ló kọ́ ọmọ fájá this same so-called Boko Haram tí wọ́n gbé àwọn sí àláì náà ni o tí mo bá ń sọ wípé a lot ló ṣẹlẹ̀ nínú Nàìjíríà tí a lot of people mọ̀
asat àárọ̀ yìí wọ́n tún ti kidnap àwọn ẹlòmíì àwọn people yìí lo hijab ẹ̀yin mùsùlùmí tẹ́ bá tún jáde fún Sunday Igboho ogun Allah tó ń ja àwọn èèkàn nínú Nàìjíríà máa ń jà ní ẹ máa fi orí kó ogun Allah because ogun Allah ni wọ́n fi kọ́ bá àwọn èèyàn nínú Nàìjíríà tó fi kidnap wọn gbogbo àwọn obìnrin yẹn wọ́n lo hijab ẹ ti mọ̀ wípé yes they are Muslim àwọn Boko Haram tún ṣe kidnap wọn ni I have the video here new set of people àwọn people yẹn dẹ̀ bẹ̀bẹ̀ báyìí wọ́n dẹ̀ fi orúkọ Allah wọ́n dẹ̀ fi bẹ̀bẹ̀ with their hijab àwọn Boko Haram ò fi wọ́n sílẹ̀ wọ́n request fún ká sọ so ẹ̀sìn orí burúkú wọn wà ní wèrè yẹn sìn ẹ̀sìn wèrè wọn lẹ̀ ń sìn tẹ́ ìpínlẹ̀ sí àlàáfíà orí yẹn burú gan ṣá àwọn tí ṣe Boko Haram mo ṣì post fídíò yẹn sórí péjì mi lórí Facebook ẹ lọ wọ́n bẹ̀ àwọn obìnrin mùsùlùmí tí wọ́n lọ nìkan olórí gbogbo àwọn fáì sí àwọn òṣèré orí ìtàgé tó bá wá mú jẹ̀lì bábà bí kí ló ń pè yẹn ìjáàbù wọn yẹn tó bá wá fi àti fíìmù burúkú wíyá náà wọ́n máa wá sórí social media wọ́n máa wá pariwo aṣọ ọ̀wọ̀ ni aṣọ àmì ni aṣọ kìnnì kan ni aṣọ àmì tí obìnrin lò tí Boko Haram tó ń kírun lójú méjèèjì tó ń kí wákàtí márùn tó ń mọ Kùránì jẹ́ olórí gbogbo àfa àdókòdókò Nàìjíríà yẹn lọ tí wọ́n lo ìjáàbù tí Boko Haram dẹ̀ fọ́ ìbọn mọ́ wọn lórí pẹ̀lú ìjáàbù yẹn the video is here I post it on my Facebook go and look at it there wọ́n dẹ̀ sọ fún bóyá kó máa ṣe ìjáàbù yẹn àwọn pípọ̀ yẹn dẹ̀ ṣe ìjáàbù yẹn Boko Haram dẹ̀ fọ́ ìbọn mọ́ wọn lórí báyìí àpá tó lórí gbogbo yẹn máa fi sọ wípé ìyẹn ID card tẹ́ máa fi wọnú ná tẹ́ ẹ pé níjọba ọ̀run ibi àpá tí wọ́n máa yẹ ti kírun tí gbogbo ẹ ti dúdú sẹ́ńtà ibẹ̀ gógó ni Boko Haram fi ẹnu ìbọn ló fi dálu tó tú ẹ̀jẹ̀ fídíò ẹ̀ wà Facebook ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ èmi náà post ẹ̀ ìwọ́n tẹ́ pé ní ID card ìjọba lọ́wọ́ wèrè àwọn pípọ̀ yẹn máa sọ wípé ìwọ tó bá kírun tíwájú orí ẹ̀ ò bá dàpá o ò sí lọ dédé o ò kírun dáadáa ohun táwọn màláìkà tó máa fi dé ẹ̀mọ̀ lálùjọ náà òun náà ni Boko Haram fìbọn fọ́ yẹn o Boko Haram sọ bẹ̀ dàpá o Boko Haram jí ó sì dáàbò dànù o ẹ wo gbà tí Fẹ́mi Adébáyọ̀ ṣe fíìmù tí wọ́n lo hijab ẹ wo báwọn lórí gbogbo àfa ìṣèyàwó èrè sórí social media ṣebí hijab yẹn làwọn Fúlàní ṣì dànù nínú gbó àwọn kìdínámà ṣì dànù nínú gbó tó ń fìbọn fọ́ wọn lórí orí tó fi ń kírun tó ti dàpà lẹ́yìn olórí gbogbo mùsùlùmí ẹ wá sórí social media ẹ máa wá tẹ́sí Sunday Igboho kò ní bá mi dáa fún yín kò ní dáa fún Bùgádì tẹ̀gbẹ́ dání ẹ gbé àlàáfíà dání ẹ gbégbà lọkọ̀ dání àti mọ̀ nísìn wípé ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ̀yin mùsùlùmí Nàìjíríà apààyàn lẹ́yìn mi ò jọ sọ àfi kẹ́ wọ́n yọ̀ lẹ́wọ̀ lẹ́yìn olórí gbogbo apààyàn yìí ẹ̀yin tó yẹ kójú máa tì yín ṣẹ́gun your Allah is apààyàn ẹ̀gbọ́n your Allah is apààyàn your Allah is killing people in Nigeria kidnapping people pa àwọn èèyàn nípakípa your Allah àti àwọn ọmọ 1.5 years sínú gbó láti 3 weeks báyìí your Allah is apààyàn ẹ̀sìn àlàáfíà kọ́ lẹ́sìn ìsìlámù ẹ̀sìn ìsìlámù tó jẹ́ sí àlàáfíà ó ti ṣeré lọ ó ti rẹgbẹ́ ẹ̀sìn apààyàn lẹ́sìn ìsìlámù tó wà sí ṣẹ́ lórí burúkú ní ilẹ̀ fẹ́ gbọ́rọ̀ ẹja gbọ́gbọ́n káfa ìsọ ẹ bá tap ẹ bá share ẹ bá tap ẹ bá share ẹ comment ẹ bú mi ẹ comment mi ò fọ́ ẹ̀yin lẹ̀ nítìjú yín tẹ́ fi comment pẹ̀lú orúkọ aláàyè òun náà lọ́ ṣe forúkọ aláàyè pààyàn ara ìnítìjú yín náà ni ara ìnítìjú yín lọ́ ṣe fi orúkọ aláàyè pààyàn lẹ́yìn náà ṣe tí wàá kọ ìkọkúkọ sí comment section èmi ò sì fọ́ ṣẹlẹ́wé èrè nìyí. bẹ́ẹ̀ ni ẹ̀dá fún yín dájú mi ò yé wọlé mùsùlùmí kan bọ́ta ó ní pípẹ́ mọ́kà tí wọ́n lọ òòṣà ló ló bọ́ ń bẹ̀ ṣé báwọn mùsùlùmí ló sọ bẹ́ẹ̀. àwọn oníṣẹ̀ṣe ò pààyàn kírísítẹ́nì ò pààyàn mùsùlùmí apààyàn ni wọ́n ẹ̀sìn apààyàn ni wọ́n ẹ̀sìn ọ̀dájú that is why ẹ lọ wo ilé tó fi èrú gbà bùkún nínú bíbélì ẹ lọ wo ìtó fi bùkún gba èrú nínú bíbélì ẹ ti mọ̀ wípé láti lẹ̀ láti mọ̀ wọ́n àwọn ní bíbélì tọ́ka sí ní oníjàgídíjàgan oníwà líle ọmọ ọ̀tọ̀ láyé wọn òun náà lẹ fi rí pé inú igbó ni wọ́n ń gbé àwọn bàbá wọn nínú ẹ̀sìn ìsìlámù inú igbó ni wọ́n ń gbé tó ti pa àwọn èèyàn àwọn ọmọ rádaràda àwọn ló ń gbé ìgboro tó ń jà lórí social media tó láwọn ń jà èdè nẹ́mọ̀ fàlà wọ́n bú àlà wọ́n ṣe kinní kan àwọn kan olóríṣà àwọn kan kiriyó àwọn ọmọ àlè wọn nìyẹn àwọn bàbá wọn tó jẹ́ wípé apààyàn gidi ni wọ́n àwọn ní Boko Haram tó wà nígbó àwọn bàbá mùsùlùmí àwọn ló wà nígbó tó ń kidnap ṣẹlẹ̀ ló búkú nìyẹn ní jẹ́tọ́ ẹ tún wá fún Sunday Igboho lẹ́yìn olófin ẹ wá gbọ́ ohun tó lé búkú àfa ìsọ ẹ wá gbọ́ ohun tó sọ. ìwọ kọ́ làwọn ọ̀yà àgbẹ̀. arábìnrin wa fún ẹsẹ̀ Igboho pé kí ìjọba yọ̀ǹda fún òun náà fẹ́ dá àkàlẹ̀ wà nínú ààbò. ẹ bá ṣọ́ ọlọ́pàá yìí ti TikTok. ìjọba sọ yìí ìjọba sọ yìí ìjọba sọ ẹgbẹ́ tó lóyún bó àfa àpàyàn sọ àpàyàn láfa yìí o owó rẹ o ojú ẹ̀ nìyí o apàyàn ni o gbogbo aláàbò ni o ẹ sá fún o ẹ̀yin tẹ́ bá lọ kírun lábẹ́ àfa yìí ogun Kùránì máa jà yín bí ìbàdàn máa kúkú jókòó sí máa ní ṣe ní ìsọ ẹ kúrò gbogbo mẹ́rin rí ìsìn máa máa lẹ́yìn àwọn máa dùn ẹ máa ní ṣọ́rẹ́ ẹ̀rin lélẹ̀ ẹ̀yin tẹ́ bá wọ àfa yìí ẹ sá fún o àkọ́bí boko haram ni o irinṣẹ́ tí wọ́n lò láti fi confuse yín kẹ́ má bàa mọ̀ wípé wọ́n máa fi in the name of Allah kó ogun jà yín òun làáfà yín o yóò máa bọ́ta
yóò máa wá ṣe wá sí kí iye yín má bá ṣí kí ẹ má bá lè wo àròjinlẹ̀ wípé apààyàn lórúkọ aláàtàwọn bíbí ìgbé dání o kidnapper lórúkọ aláàtàwọn bíbí ìgbé dání o ránsọ́ọ̀mù náà máa fàyè ẹni gbà o ìwọ tó bá wà ní ránsọ́ọ̀mù sọ́kò ti lọ èèyàn tó ní ránsọ́ọ̀mù gan wọ́n pa láfíà tó gba 75 million tó wọ́n padà nù ẹ̀gbọ́n wọ́n padà nù ẹ̀gbọ́n tó ní bú àfà ìsọ ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ọmọkọ àfà ni yín ẹ tètè lọ sọ fún àwọn wèrè àárín yín ẹ tètè lọ sọ fún àwọn wèrè àárín yín because ọ̀bẹ́ni kan jà fọwọ́ gbogbo lé lójú ní Lady K mi ò ní èèyàn kọ̀ọ̀kan sẹ́yìn kódà máa mú látòrí ẹni tí mo tiẹ̀ tún nífẹ̀ẹ́ díẹ̀ nínú ẹ̀yin ìsìlámù tí ṣe bàbá tó gbàgbó jàtàlájà kàwúlà tí mo nífẹ̀ẹ́ nínú ẹ̀yin mùsùlùmí yẹn àwọn méjì tí mo nífẹ̀ẹ́ ni máa mú láti ọ̀dọ̀ wọn máa wá kó gbogbo yín bá pọ̀ máa sọ yín dẹyọ kan that is me tó bá dọ̀la ẹ má fún mi lówó tọ́kílẹ̀sì kówó mi ò sí lọ́wọ́ yín n tó le dùn náà nìyẹn ẹ lè fún mi lọ́mọ ẹ lè fún mi lé owó iná ni ẹ sì lè fún mi. ó ní kí ìjọba máa gba Sunday Igboho láyè ẹ bá mi bí àkọ́bí Gumi ẹ̀yin èèyàn ẹ jẹ́ máa ra rojẹ́lẹ̀ o ẹ má jẹ́ àsùn ẹ jẹ́ kí 36 wa kó máa ṣiṣẹ́ dáadáa bí aago tí ẹ bá lọ rẹpẹtẹ àwọn pípọ̀ yìí máa finish ayé yín tí ẹ bá lọ rẹpẹtẹ àwọn pípọ̀ yìí máa sọ yín sínú ìgbèkùn ẹ bá mi bí má ilé ìyá àkọ́bí Gumi ni ẹ bá bí léèrè wípé ta ni ó fẹ́ wọ́n wá gba ìran Yorùbá bàbá alákò bá bá ẹ̀wọ́ ló fẹ́ wá gba ìran Yorùbá ẹ jẹ́ kó máa yẹ wípé àṣírí wọn ti tú àti mọ bó ṣe ń lọ wọn ò lè tàn wá mọ́ wọn ò lè fi ẹ̀sìn wọn ò lè fi brainwash wá mọ́ ẹ̀sìn àpayọ̀ ní àlákùbá wà láwákùbá ẹ̀sìn ìdìgbòlugi ẹ̀sìn mẹgẹmẹgẹ ẹ̀sìn àṣekàfúnyàn owó ní àlákùbá wà láwákùbá ẹ jẹ́ kó máa yẹ wọn bẹ́ẹ̀ pé iye wa ti ṣí àkójẹ àjíjẹ tiẹ̀ back to the sender kó padà síbi tó ti ń bọ̀ ó ní Sunday Igboho ìjọba ò gbọdọ̀ fún láyè ó ní tí àwọn OPC ṣe nípa gbọdọ̀ lórí Sunday Igboho nìkan ó tún kọ àwọn OPC mọ́ ibi tẹ́ bá ti mọ̀ pé àpàyọ̀ làwọn pípọ̀ ilé yẹn because wọ́n ti jókòó wọ́n wo àgòdì ilẹ̀ ju èmi àti yín lọ ẹ̀yin òmùgọ̀tẹ́ lọ sójú di ọba ayé yín ta pa ò bí àgbàdo wọ́n ti mọ̀ wípé tí nǹkan bá ṣẹlẹ̀ ariwo yín lórí social media kò ní kọjá oṣù kan ó bá tán nìyẹn ó pẹ́ jù ṣó yẹ kẹ́ lọ sí ojú di ọba ara ń tàn sọ nìyẹn tẹ́ ẹ bá pa títọ́ ọdún yìí jẹ alálẹ̀ àdìdì ìgbèdìjà alálẹ̀ tẹ́ ẹ lọ ṣaṣọ alálàbára oríṣiríṣi fún àdìdì àjà fún wa a mọ̀ pé ìlú kan gógó ìlú ògógó wọ́n ti fẹ́ pa wá tán ṣùgbọ́n pàtẹ́ lọ́jọ́ lọ́yọ̀ alálẹ̀ gan ṣe kí ni ó mẹ́rin sí ó fa tòbákò kò mọ̀ pé kàn ṣáyé yín títí táyé yá fi bàjẹ́ tọ́tẹ́ fi níwẹ̀ tó máa gbèjà yín. ẹ gbọ́ àwọn pípọ̀ yìí ó ní Gani Adams àwọn OPC kìnìkan látara pé wọ́n ti mọ̀ wípé ibi táwọn ṣe dé yìí ibi táwọn bá dé yìí gbogbo ènìyàn ló máa dìde ló máa jà OPC á dìde jà ẹ rí pé bá Gani Adams Mr. Pati ẹ rí pé kò sinmi láti bí gọ́mẹ́ta almost every day ní bá Gani Adams ta sọ fún táwọn náà ṣe bí elétí bí ẹni tó kọ̀ mọ́ létí nígbà tó jẹ́ pé olè olójú kòkòrò owó ti bá yẹ títí wọn náà jẹ́ because sẹ́wọ̀n náà bá jọ olè olójú kòkòrò ní wọ́n tó débi tó dé yìí wọ́n á ti dìde ṣùgbọ́n nísìn ara ògùn kan àgọ́gẹ́ díẹ̀ ti tàwọn náà mọ̀ àwọn náà ò ní sinmi mọ́ wọ́n ti ṣetán àti káwọn gbogbo síta Àmọ̀tẹ́kùn ṣetán àti kọ́ gbogbo síta ìwé kò ṣetán àti kọ́ gbogbo síta àwọn pípì dẹ̀ ti mọ̀ wípé tí gbogbo àwọn pípì bá kó ọmọ ogun síta abájá àlàáfíà nílẹ̀ Nàìjíríà ọmọ flush gbogbo àwọn this ọmọ àlè mùsùlùmí apani mayọ̀dà yìí ọmọ flush wọn dànù òun ló jẹ́ kó bọ́ síta kó wá máa kọ̀dẹ́mù ìwé ẹkùn kó máa kọ̀dẹ́mù OPC ẹ bá bí olórí ibú àfa ìléèrè wípé ìyàwó ilé ẹ̀ mélòó ló OPC gbà tó fi wò bóyá ìwé ẹkùn náà bá gba ìyàwó wọn. ẹ bá bí àáfà wọ́rọ̀ yìí àáfà náà àáfà apayọ̀ àáfà dìgbòlugi ẹ bá bí léèrè wípé ìyàwó wọn mélòó làwọn OPC gbà tó fi wá wò wípé tí ìwé ẹkùn bá ti bẹ̀rẹ̀ ṣẹ́ ìwé ẹkùn náà máa gba ìyàwó oníyàwó ṣẹ́gbọ́n ló bukú láwọn pípì apayọ̀ ni wọ́n ẹ jẹ́ àmà gbádùn àfààní ẹ jẹ́ ká kọ́mẹ̀ntì mo máa ká kọ́mẹ̀ntì o tó bá bú mi àáfà ẹ̀ gbogbo àfi kí n má ní kọ́mẹ̀ntì ẹ̀ tó bá bú mi máa fi ẹ́ sílẹ̀ máa mú àfa ẹgbẹ́ máa fi ẹ́ sílẹ̀ máa mú gbogbo àwọn àfa yìí máa gbọ́ bí ṣìkúrà nìyí tó bá bú mi comment section that is Lady K òbẹ́ nìkan jà fọwọ́ gbogbo lé lójú TikTok ní ká verify ẹ̀yin tí TikTok ẹ bá mi tap ṣé mo get it good mo get it tó bá bú mi máa mú àfa ẹgbẹ́ máa kọ́ nípò máa sọ orí àfa ẹ̀ máa sọ dodo máa gùn pa tó bá bú mi comment section mo ṣì mọ̀ wá ká comment ẹ mọ̀ wípé sọ̀rọ̀ sókè generation làwà yìí lẹ́yìn ìka mùsùlùmí bàbá aláwọn mùsùlùmí òdodo kí ló dodo nínú ìpànìyàn tẹ́ ń ṣe kí ló dodo bẹ̀ ó yá afáwèlè gbọ́n kọ́kẹ́. arábìnrin wa wà Sunday Igboho kí ló ṣe. pé kí ìjọba yọ̀ǹda fún òun náà fẹ́ dá kálẹ̀ fún àbúrò ààbò ibùdó ìgbàlejò kan. ṣẹ́gbọ́n tó ló bú pàfà yẹn sọ ó ní Sunday Igboho sọ fún ìjọba ẹ bá ń ṣe ètò ẹjẹ́ kó dọ́dọ̀ àfà yìí o ẹ bá mi aṣáájú gbogbo àwọn àfà yẹn ẹni kó wá ṣe kí ni kó wá gba ẹ̀bùn lọ́dọ̀ Lady K ẹni Lady K fi gift ránṣẹ́ sí wọn gift ni mo fún wọn ẹ̀bùn ni ṣálọ́ lórí burúkú ni wọ́n ni ogun tó ń jà wá ní Nàìjíríà mùsùlùmí ni muslim tíkẹ́ẹ̀tì gbogbo ọ̀rọ̀ Boko Haram ṣe Boko Haram mùsùlùmí ni ó ní ìlú wo ni wọ́n ti ṣerú ẹ̀ ó ní Sunday Igboho sọ fún ìjọba wípé kí ìjọba kó fún òun láṣẹ láti dá ẹ̀ṣọ́ ààbò sílẹ̀ ó ní ìlú wo ni wọ́n ti ṣerú ẹ̀ ẹ wá bá mi bí olórí gbogbo àfa ìléèrè wípé nínú gbogbo Africa I'm talking about Africa náà ti lọ aláwọ̀ funfun ìlú wo ni wọ́n ti fi orúkọ alápàyàn jù
tó bá jẹ́ wípé bí wọ́n ṣe ń pààyàn ní Nàìjíríà ni wọ́n pààyàn ní Benin Republic, a máa rí àwọn èèyàn tó máa sọ wípé yes àwọn fẹ́ dá private security sílẹ̀. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yìn ìyá mi. Tó bá jẹ́ wípé bí wọ́n ṣe ń pa èèyàn ní Nàìjíríà ni wọ́n pa àwọn èèyàn ní Burkina Faso, a máa rí àwọn individual tó máa dìde wípé àwọn fẹ́ dá private security sílẹ̀. Tó bá jẹ́ pé bí wọ́n ṣe ń pa àwọn èèyàn ní Nàìjíríà all in the name of aláwákúbá máa pààyàn, aláwákúbá ìsapàyàn, yíyá o, mùsùlùmí ìsapàyàn, yíyá o. Tó bá jẹ́ pé bọ́ ṣe fi ẹ̀sìn mùsùlùmí, ẹ̀sìn aláwákúbá, pa kúkúrú, pa gígùn, pa oyún, tó bá jẹ́ bẹ́ẹ̀ ló ń ṣe ní gbogbo Áfíríkà náà. A lot of people ló máa dá private security sílẹ̀ tí wọ́n á protect ìlú. Ṣùgbọ́n nítorí wípé Nàìjíríà ló ti ṣe gidi ló ti worst. Ẹ lọ Google, ẹ lọ gbá research wípé country wo ni Boko Haram ti terrorize jù. Ẹ lọ Google ẹ̀ wípé country wo ló fèsì terrorist jù. Terrorist gbogbo ayé ti mọ̀ pé one religion ni terrorist yẹn, which is Muslim religion. Gbogbo orílẹ̀-èdè káàkiri àgbáláyé títí dé ìlú aláwọ̀ funfun, títí dé ìlú tí wọn ò tiẹ̀ gbọ́ English, débi tó máa sọ Yorùbá, wọ́n ti mọ̀ wípé religion kan ṣoṣo ló jẹ́ terrorist, which is Islamic religion. Gbogbo ayé mọ̀ dájúdájú. Ẹ lè bá Christian nínú terrorist, ẹ lè bọ́ oníṣẹ̀ṣẹ̀ nínú terrorist. Mùsùlùmí ni wọ́n mọ̀ yẹn dájúdájú. Ẹ wá bá mi béèrè wípé country wo ló wá fèsì ogun terrorist, ogun bandit Dubai? Nigeria is number 1. That is why tó jẹ́ pé everybody gbọ́dọ̀ dìde. Láì jẹ́ bẹ́ẹ̀, àwọn àfáà tí wọ́n ti jóná yìí, táyé wọ́n ti bàjẹ́, tí àlùjọ náà ti reject tí wọ́n wá fẹ́ báyé jẹ́ yìí, wọ́n fẹ́ báyé àwọn èèyàn jẹ́, wọ́n máa kó báyé. Ẹ wo Gumi 2 years ago wọ́n lé ní Mọ́kà, ṣé mo kó tún gbé ìgbésẹ̀ àti lọ dí sí ẹ̀. Dídí ẹ̀ tó tún lọ, orí olórí ni Gumi gbé lọ sí Mẹ́kà, ọwọ́ tó dẹ̀ pé ìwọ sẹ́ ò ní wọ bí. Tí Gumi bá jẹ́ èèyàn dáadáa ni, mọye master degree tó wà lọ́wọ́ Gumi ni. Ó ní master degree ní law, ó ní master degree níbi religion, ó ní master degree níbi lecturer, ó ṣáà ní master degree. Bẹ́ẹ̀ náà ló dé ṣe ní master degree apààyàn terrorist. Gbogbo tó wà láyé ìdí Gumi fi ní master degree títí débi ìpànìyàn, kidnapping. Saudi tẹ̀ pé ní ilẹ̀ mímọ́, ilẹ̀ Ọlọ́run ní lẹ́yìn òpónú mùsùlùmí, tẹ̀tí ló sọ̀kò àṣetá. Wọ́n reject Gumi pẹ̀lú gbogbo qualification master degree tán ní, nítorí wọ́n mọ̀ wípé Allah tó ń sìn, Allah apààyàn ni, Allah burúkú ní sìn. Wọ́n lé ní Gumi Mẹ́kà ní 2 years ago. Gumi tó wà lọ gbé orí olórí, Gumi fẹ́ fi wọ Mẹ́kà dé sí ẹ̀. Gumi pẹ̀lú ẹni tó jẹ́ káwọn èèyàn lọ kú ní Mẹ́kà. Àwọn Mẹ́kà ti dìtẹ́ẹ̀tì ẹ̀ pé kí ló dé tó kún pọ̀ tó yìí. Wọ́n rí wípé àti Nàìjíríà ní iṣẹ́ burúkú yẹn ti ń dáhùn wá. Wọ́n reject Gumi, wọ́n jẹ́ wọlé. Wọ́n ṣe máa padà reject gbogbo ẹ̀yà fún olórí burúkú yìí nìyẹn. Thanks for the gift, God bless you sir. Wọ́n ṣe máa reject yín nìyẹn. Apààyàn làwọn mùsùlùmí, ẹni religion tó bá ti gbé alákùbá dání, dẹ́yà apààyàn. Apààyàn ní especially in Nigeria, apààyàn ni wọ́n. Afa tó sọ̀rọ̀ yìí, ẹ lọ túṣu dé sàlẹ̀ kòkó ẹ̀. Ẹ máa mọ̀ wípé yes mi ò parọ́, confirm ni mo sọ fún yín, apààyàn ni. Wọ́n fẹ́ pa gbogbo àwọn ènìyàn. Wọ́n fẹ́ kó ìbẹ̀rù gbogbo sí ìwọ̀nba àwọn tó bá kù. Wọ́n fẹ́ kó sí wọn lọ́kọ̀, wọ́n wá sọra wọn di fàdá sínú ayé sínú Nàìjíríà. That is why you see them coming for Sunday Igboho. Because no, let's listen to it very well. Fúlàní bọ́ síta, only the only person tó ń bẹ̀rù is Sunday Igboho, only because Sunday Igboho kò gbàgbẹ́ tẹ́lẹ̀. Ṣé kí n tuntun fídíò yẹn play fún yín? Mo ti gbé sórí YouTube mi. Ẹ̀yin tí ẹ bá kí n follow mi lórí YouTube Lady K News Carrier. Ẹ lọ follow YouTube mi. Ẹ lè máa rí gbogbo àwọn kiri ìwò bẹ́ẹ̀. Tí mi ò bá wá sí live, that does not mean pé mi ò ṣe program o. Kò sí ọjọ́ kan kí n má ṣe program sí YouTube. Mo kàn lè bá wá sí live o. Fúlàní fẹ́ ni wọ́n confirm. Wọ́n ní the only person tí àwọn bẹ̀rù ní Nàìjíríà yẹn. Wọ́n ní Sunday Igboho ni. Kò bá Fúlàní ṣe, kò bá kidnapper ṣe, kò ń gba bribe. Ó ní ṣùgbọ́n Nigerian police, ó ní pàdí báyìí láwọn. Nigerian DSS, pàdí ni wọ́n. That is why you cannot see them go after these people. Àfi tó bá kàn fẹ́ ṣe camouflage fún yín. That is why tó jẹ́ pé tí Gumi bá lọ sọ́dọ̀ Boko Haram, ó lọ pẹ̀lú DSS, ó fẹ́ lọ ẹ̀sọ́ náà, kì í ṣe pé Lady K fẹ́ lè sàsọdùn fún yín. Ó lọ pẹ̀lú Boko Haram, pẹ̀lú DSS, ó lọ pẹ̀lú ọlọ́pàá, ó lọ pẹ̀lú sójà, àtúkọ̀bìnrin dání, ẹnu ẹ̀ ló fi sọ. Because they all work together. Apààyàn ni gbogbo wọn. That is why tell you wípé nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó wà nínú Nàìjíríà, ẹ̀sìn kan ṣoṣo tó gba Gumi lálejò náà lẹ̀sìn Mùsùlùmí. Ẹ rí káwọn Kírísítẹ́nì ṣe nǹkan rí kẹ́bá Gumi bẹ̀. Ẹ kọ sí comment section fún mi. Ẹ rí káwọn oníṣẹ̀ṣe ṣe nǹkan rí kẹ́bá Gumi níbẹ̀. Because Kírísítẹ́nì ò ṣe apààyàn, oníṣẹ̀ṣe ò ṣe apààyàn. Gumi àtàwọn Mùsùlùmí la pààyàn. That is why tí ọ̀rọ̀ wọn fi jọ, tí ìmọ̀ wọn fi jọ, wọ́n fi jọ ń ṣe. Apààyàn làwọn pípọ̀ yìí. Kò síbi tẹ́ bá ti bá àwọn Mùsùlùmí tó gbọ́dọ̀ wọn dé Gumi nínú òdodo, ẹ máa bá Gumi níbẹ̀. Ó dẹ̀ ti yẹ kí gbogbo wa ti mọ̀ dájú wípé ibi tí ẹ bá ti rí Gumi, àwùjọ àwọn apààyàn ni, àwùjọ àwọn ìka ènìyàn ni, àwùjọ àwọn ọ̀dájú aláìláàánú ènìyàn ni, ibi tẹ́ bá ti bá Sheikh Gumi. That is why ẹ máa bá alágbólé àwọn Mùsùlùmí. Gbogbo àwọn Mùsùlùmí ilẹ̀ Yorùbá ni wọ́n ṣiṣẹ́ pẹ̀lú Gumi, apààyàn ni wọ́n. That is why they don't want people to free from the bondage tí wọ́n kó wá sí. That is why
tó bí wípé yes ẹ ká àwọn mùsùlùmí náà ṣé bí wọ́n ṣe pariwo Sunday Igboho pariwo ibà Gani Adams síbẹ̀ because wọ́n mọ̀ pé ibà náà ti bá wọn jẹ díẹ̀ ibà ti bá wọn mùsùlùmí jẹ díẹ̀ bí ò tiẹ̀ pọ̀ wọ́n ti jọ fọwọ́ wẹwọ́ wọ́n ti jọ kì í fúnra wọn Fúlàní wọ́n confirm wọ́n ní Sunday Igboho nìkan ni innocent tí ò dúró ní dúró wípé kí àwọn ènìyàn kó kú tí kò bá àwọn Fúlàní ṣe tí kò dẹ̀ gba owó lọ́wọ́ àwọn Fúlàní ló fi ẹnu wọn sọ ní fídíò wà wọ́n ní Sunday Igboho ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀tà ẹ má jẹ́ ká pàdánù ògo àti iyì ta ní nílẹ̀ Yorùbá ẹ má jẹ́ ká pàdánù aláàánú wa let's come together and join hand to this man láti lè free wa from the bondage of this so-called aláwákúbáwá payọ̀ wọ́n ní kò gba bribe kò bá àwọn ṣe kò tiẹ̀ fẹ́ yí àwọn sojú about some years ago nígbà tí kí ló ti pè máa yìí tọ́wọ́ ẹ bá wá àtàkì mi mo tẹ̀ sí gbogbo ọ̀bẹ̀yẹn náà ti pẹ́ Sẹ́ríkí Ìbárapá ó ní tóun bá gbogbo kan Sunday Igboho òun máa ń tọ̀ sára òtútù máa ń mú òun a lot of people wá àtàwọn ní content àfiṣe content àròpé náà joke àjòkó ká wádìí wípé kí lóhun tó le débẹ̀ tó fi di wípé tí Sẹ́ríkí bá gbogbo Sunday Igboho ó máa ń tọ̀ sára òtútù máa ń mú àṣewádìí àwa sọ di content àfiṣe ẹ̀fẹ̀ ni àwọn content creator wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ṣe content àwọn speaker abẹ̀rẹ̀ sí sọ pé ìjayà Ekun àmọ́ wípé ìjayà tó ju ìjayà lọ lákàn fẹ́ wípé bẹ́ẹ̀ now look at it today wọ́n ti wá padà wá bọ́ síta wọ́n ti wá sọ the reason why tí wọn ò ṣe fẹ́ gbọ́ anything that has to do with Sunday Igboho tí wọn ò ṣe fẹ́ gbọ́ àti àwọn ọmọ àlẹ́ àáfà ilẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ irinṣẹ́ fún àwọn ikú pa ní aláàkúbá set of Boko Haram wọ́n ti wá jẹ́wọ́ wípé nínú gbogbo àwọn tí wọ́n ní fọ̀ tí wọ́n lè kọ́nà tí wọ́n lówó tí wọ́n lọ́lá tí wọ́n ní agbára tí wọ́n ní ẹnu nínú Nàìjíríà Sunday Igboho nìkan ló wẹ̀ ló yọ kankan bàbá Jagabayi kò wẹ̀ kò yọ kankan bàbá Jagabayi kò wẹ̀ kò yọ kankan nítorí pé kíni bàbá àṣàlẹ̀ ṣé kí ni bàbá àṣàlẹ̀ àbí kíni kí n pè tí president Bola Ahmed Tinubu gbé sẹ́gbẹ̀ which is Shettima pàdípàdé àwọn Boko Haram ni tó túmọ̀ sí wípé bàbá Tinubu fúnra rẹ̀ ó belong tí ò bá belong ni kò ní máa ṣe wọléwọ̀de pẹ̀lú Shettima gbogbo wa lámọ̀tọ́ Shettima gbogbo wa pátápátá tí ẹ bá mọ ìtàn Shettima ẹ lọ Google ẹ pé who is Shettima what is the connection between Shettima and the Boko Haram Google máa gbé wá fún yín ẹnu mi kọ́ lẹ́ máa ti gbọ́ torí ti máa sọ fún yín ibi tẹ polúdé tí iye yín ti rádé you may not believe me so go and Google it bá dẹ̀ wí kẹ́lẹ́ mi mo kọ́ síbẹ̀ ló yẹ pé polúgbọ́ ọ ti gbọ́ pọlọ yín lọ. Shettima ó mọ in and out àwọn Boko Haram ibi tẹ máa ti mọ̀ pé Nàìjíríà ti tán President Bola Ahmed Tinubu is also a terrorist I said it frankly he is a terrorist too wọ́n kidnap a lot of ọmọ nínú Nàìjíríà ẹlẹ́mọ̀bi tí wọ́n wà ẹ̀dẹ̀ gbọ́bi tí Gumi wà Gumi dẹ̀ máa lọ sọ́dọ̀ wọn people time to time gbogbo létí Boko Haram kọ́ sínú gbó kò sí ìkọ̀kan nù ẹ̀ tí Shettima ò mọ̀bi tí ilé wọn yẹn wà kò sí ilé kan nínú ilé Boko Haram ní Nàìjíríà yẹn tí Gumi ò mọ̀bi tó wà pẹ̀lú àwọn Nigerian DSS pẹ̀lú àwọn Nigerian force ẹ̀dẹ̀ ní Boko Haram kidnap àwọn ọmọ ẹ̀ mọ̀bi tó wà ẹ jẹ́ ṣí iye yín kọ́ yẹ fún yín mọ́ Nàìjíríà yẹn gbogbo wọn terrorist ni wọn Igboho nìkan ló mọ́ Igboho nìkan ló mọ́ ẹ jẹ́ kájọ rí sí dáadáa ẹ wo àti tó ti kidnap àwọn ọmọ ọ ti kidnap lánàá ọ kidnap ní on the 15th of last month ọ kó àwọn ọmọ 86 from different location as at February wọ́n kó àwọn ọmọ 172 up to today àwọn ọmọ yẹn wà lọ́dọ̀ wọn last month again wọ́n lọ sí church CAC Òkè Àmì àti ìyá ìjọ àti pastor tó invite wa àti ìyàwó pastor méjèèjì àtàwọn ọmọ ọjọ́ wọ́n wà lọ́dọ̀ Boko Haram up to today Nigeria force láwọn ọmọ bíi tí wọ́n wà ṣẹ́ndé àwọn 400 wọ́n kidnap wọn àwọn Boko Haram bí ẹyẹ body pick me up that will be later if anybody distract me ẹ má bínú wọ́n kidnap àwọn èèyàn 400 wọ́n demand fún 1 billion Nigerian government ló wò ní fún 1 billion àwọn ọmọ 400 yẹn náà wà lọ́dọ̀ Boko Haram ṣẹ́ndé àwọn ọ̀kan náà 200 fídíò tẹ̀ ti pọ̀jù fídíò kidnapper ti pọ̀jù gbogbo wọn wà lọ́dọ̀ Boko Haram Boko Haram kó wọn kúrò nínú Nàìjíríà yẹn o ẹ gbọ́ inú Nàìjíríà yẹn ló wà gbogbo Nigerian force láwọn ọmọ bí tó wà ṣé wọ́n ti kó wọn lọ sí another country inú Nàìjíríà ló wà Nigerian government lè travel lọ sí another country lọ́jà owó ṣùgbọ́n wọn ò lè travel lọ sí another country lọ pè fún support àwọn tó máa wá gbà wá nínú ìgbèkùn Boko Haram ẹ wá sọ fún mi ṣé wọn jọ máa ṣiṣẹ́ tí wọn ò bá jọ ṣiṣẹ́ níbi tí gbogbo ẹ̀dẹ́ dúró as for today ṣé kò yẹ kí President Bola Ahmed Tinubu kí wọ́n ti pè fáwọn èèyàn láti òkè òkun pé àti ìlú ẹ wá ràn wá lọ́wọ́ President Bola Ahmed Tinubu lè lọ rescue Benin Republic kí àwọn ológun má gbàjọba yẹn ṣùgbọ́n wọn lè rescue àwọn tí Boko Haram kidnap sínú Nàìjíríà ẹ wá sọ fún mi ṣé wọn jọ ṣiṣẹ́ terrorist ni president ní Nàìjíríà president yìí ló lè mọ̀ pé òkè country báyìí la máa lọ lọ́jà owó ṣùgbọ́n tí ó lè mọ̀ pé ó yá àwọn òṣìṣẹ́ wa àwọn fọ́ọ̀sì wa wọn ò rí kéde ìṣe àwọn pípọ̀ yìí kọ́ńtínà ti máa kó àwọn èèyàn ní ìwọ ti gbọ̀ngàn nínú gbò ó dá ẹgbẹ́ lọ sílùú báyìí kí n lọ pè fún help president Traoré ó tún ní igi fóònù mọ́lẹ̀ ó tún pe bàbá jagajaga tẹ́ pé jagaba ó tún pe bàbá pé wá ohun tó ń ṣẹlẹ̀ nílùú ẹ̀ yóò dáa I'm calling you as a border ẹ jẹ́ ká wá wọ̀nyí lọ́wọ́ president wa ní everything is under control ṣebí Traoré jáde ó ṣe fídíò ó gbé sí social media pé òun ti pe president Bola Ahmed Tinubu pé àwọn ọmọ ogun ti wà kálẹ̀ wọ́n fẹ́ wá gbà ní Nàìjíríà ó ní everything is under control kọ́ máa wà ẹ wá sọ fún mi pé president yìí kò ló ń pa ẹ̀
ẹ wá sọ fún mi pé president yóò mọ̀ pa ẹ̀. wọ́n kó adúgbò ìbò tó yẹ wọ́n kó wọn sínú gbó. Gumi tó bá wá ń ba ayé tó yá àwọn pípọ̀ ìdíyẹ báyìí láwọn fẹ́ gbà tí wọ́n ti gbé owó fún over 10 years tí Gumi ti gbé owó lọ fún Boko Haram. Gumi yẹn wà nínú Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì láwọn ọmọ bíi tí Boko Haram wà. Ẹ̀ẹ́dẹ̀ Gumi lápá báyìí pé wá ń bí olórí ibú ìwọ ló máa ń gbówó lọ fáwọn pípọ̀ ọmọ bíi tó wà. Ó yá lead wa wọn ò ṣe bẹ́ẹ̀ ẹ wá ní kì í ṣe géèmù orúkọ aláàpàyàn ni wọ́n bá yín gbá ní Nàìjíríà. Orúkọ aláàpàyàn òun ló fi bá yín gbá géèmù ní Nàìjíríà. Orúkọ aláàpàyàn ẹ wá lọ́wọ́ gbogbo àwọn this same set of people they are Muslim. Yes or no? Tinubu Muslim, Shettima Muslim, Gumi Muslim, Babangida Mùsùlùmí, gbogbo wọn Mùsùlùmí kò sí Kírísítẹ́nì kan báyìí wọn. Tí bá parọ́ ẹ̀kọ́ sí comment section. Kò sí Kírísítẹ́nì kan báyìí lára gbogbo wọn they are all Muslim. Ẹ wá wo lẹ̀ ẹgbẹ́ ẹnu ọkọ tó bá wù yìí ẹ jẹ́ kí Nàìjíríà kọlù yìí ẹ jẹ́ kó fi àlá kan fi kógun jà yìí. Ẹ bá gbọ́ àlá ẹ máa kọ́ pé Boko Haram ti dé. Tó bá pẹ̀rù lẹ́gbẹ̀ẹ́ lé yẹn ẹni gbàgbọ́ pé Boko Haram ló ń pẹ̀rù níbi tó dé dúró yìí. Tí àwọn tó bá wà mọ̀ pé yes they are real Muslim. Tí wọn ò kí ń ṣe Boko Haram apààyàn bí lẹ́dí kẹ́ṣe sọ yìí. A fẹ́ rí reaction wọn lórí ikú tó ń pa èèyàn ní Nàìjíríà yẹn. They should come outside and prove themselves. Kì í ṣe ọ̀rọ̀ ẹnu social media burúkú ni o. Ẹ lọ bá àwọn Mùsùlùmí apààyàn yín tó kó àwọn èèyàn wọnú igbó ẹ lọ gba àwọn èèyàn jáde níbẹ̀. Ẹ lọ gba àwọn èèyàn jáde. Ẹ má kọ̀ wá sórí social media kẹ́ máa ní ọmọbìnrin tó ń pẹ̀lẹ́ dígẹ̀ wà láì máa fi yín kúrú sí ni. Máa fi yín kúrú sí ni máa tún pariwo léyìn lórí dáadáa. Èmi máa tún hó léyìn lórí. Ẹ ṣàgbọ́ voice mi olóhùn agogo. Tẹ bá fẹ́ kí n bá yín gbé lọ́wọ́ òkè máa bá yín gbé tó máa gbá sí etí máa tàyà lájà yín. Tẹ bá dẹ̀ fẹ́ kí n bá yín ṣe ní sùúrù. Wọ́n ra máa kó lóyún dáa kó má ṣe sìn lára yín. Wọ́n wà lé. Kò sí ohun tẹ́ fẹ́ kí n bá yín fi gbé tí mi ní bá yín fi gbé. Gbogbo lórí burúkú ni yín. Ẹ wọ́n sọ wípé ìlú wo ni wọ́n ti ṣerú ẹ̀ tí wọ́n ti àná òkèèyàn dá security sílẹ̀ láti save life àwọn èèyàn. Ẹ jẹ́ túbọ̀ àfa àpàyàn yìí àkọ́bí Gumi ẹ jẹ́ túbọ̀ ẹ bá wa tap ẹ bá wa share lẹ́yìn ilé gbogbo ẹ̀yin tí a bá fẹ́ dá state ẹ̀bùn wọlé ká ṣe kọ́mọkọ́mọ mi nípa lórí ètò yìí gbogbo ẹ̀yin tí wà ní TikTok tẹ́ ẹ̀ send the request ẹ jẹ́ kọ́kọ́ sọ rules and regulation ẹ má bínú mo bẹ̀ yín tẹ́ bá ti mọ̀ wípé ẹ ní nǹkan kan tẹ́ fẹ́ contribute sí ọ̀rọ̀ tó wà lẹ̀ láti fi ṣe àwọn èèyàn wa níyè because wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi brainwash àwọn èèyàn wa jìnà wọ́n dẹ̀ fi ẹ̀sìn pa wọ́n tẹ́ bá ti lọ́rọ̀ gidi tẹ́ fẹ́ sọ ọ̀rọ̀ ìṣítí kájọ máa wá sọ̀rọ̀ ìṣítí ká create awareness ẹ jẹ́ máa send the request èmi ò kí ń ṣe jẹ́ kí lè dígbè gbé mi sókè kájọ máa wọ́pọ̀ máa ìtura ìtìgbẹ̀dà kájọ máa ṣe lébẹ̀ kájọ máa ṣe fẹ́ bẹ́ẹ̀ mi ò ṣe long show mi pẹ́ ju 3 hours wọ́n ti pọ̀ jù fún mi èmi ò pẹ́ lọ online so ẹ̀yin tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ lọ́rọ̀ gidi sọ ẹ jọ ẹ má send the request tẹ́ bá ti send tẹ́lẹ̀ ẹ cancel ẹ̀ mo bẹ̀ yín ni. Ó yá àgbọ̀. Wọ́n rí kọ́mẹ́ǹtì dáàdì mi kan wọ́n ní Lady K wọ́n ní please Lady K we your followers we want you to be coming on live like this because not everyone if you want to see daddy if you want to see but baba yin fi sha not everyone go on YouTube please take note of this we are enjoying you so much thank you for coming on live today kò tọ́pẹ́ bàbá mi kò tọ́pẹ́ ayé ni mi ò ráyè má busy gan ni iṣẹ́ yẹn má pọ̀ fún mi kí n tó dá àwọn èèyàn lò kí n tó dá àwọn èèyàn lò kí n tó cancel àwọn èèyàn kí n tó ṣe online má busy gan tẹ́ bá wọ́ọ̀ṣì mi gbà mí tí bá wá ṣe program tí gbogbo ojú mi máa wú tó máa ugly tó máa wọ́n gidi mi ò sùn mi ò sinmi ni irú ẹ̀ ní báyìí sí tẹ́ bá wojú mi ẹ rí pé kò tiẹ̀ kò gba alágágá gbogbo ẹyẹ ojú mi báyìí ó máa wú bọ̀tì kò sí ìsinmi kọ́ lọ́ ṣàánú mi. So mi ò ní time àti máa wá sí online táwọn ẹni tí mo máa ń sọ fún live kíní mi every month mo kàn máa ń waste owó ni $130 mo dẹ̀ lè má ṣe live ju bóyá ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ mẹ́rin lọ lóṣù 130 mi ti wọgbó so mo ń mú owó sórí kíní ìbọn tí mi ní time àti máa wá kọ́ lọ́ ṣàánú mi tí bá ráyè máa wá náà ẹ máa gbọ́ àfáà ẹ bá mi ṣẹ́gbọ́n bàbá yẹn ní ṣé OPC bí rere fún wa Gani Adams South Market rúrú ṣẹlá yẹyin lóde bàbá nígbà yẹn lọ tí yóò bá sòótọ́ ọ̀rọ̀ ẹni ẹ ọ̀bùyín ẹ̀rọ ti interview tẹ grant ní BBC tó yẹ pé orúkọ Lady K tẹ fi grant interview ibà bọ́mọ kékeré kó bá sòó títọ́ ọ̀rọ̀ ẹ máa bọ́ sí tẹ máa wá fún lẹ́sìn South Market báyìí wọ́n ní èso wo ní OPC so nothing òṣìlẹ̀ ń ṣe patílẹ̀ lọ́kìnrin ìjọ ẹ̀sìn ìjọ ìyà òun lẹ̀ ń jó ẹ̀yin lẹ fún àwọn ẹranko mùsùlùmí àwọn ẹlẹ́sìn apààyàn ẹ̀yin lẹ fún wọn lọ́rọ̀ sọ lórí OPC gbogbo àwọn ọmọ ẹgbẹ́ OPC ò jẹ̀bi o bí kò ṣe ẹ̀yin because ẹ̀yin lẹ ní power láti pàṣẹ fún wọn ò lè ṣe anything lẹ́yìn yín ẹ wá wáyé yín lóde ẹ wọ́n bọ́ ṣe rọ́bìṣì OPC especially you Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá ọjọ́ ọ̀rọ̀ yín lẹ́nu mi kì í ṣe mi láti ẹ̀kọ́ bọ́ nínú gbogbo ìlà yìí lo àwọn èèyàn wa tó ń gbóná. kí ló fà ní Ààrẹ Ọ̀nà Kakanfò ní ilẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ bá mọ̀ tún ẹ bá mi kọ́ sí comment section iṣẹ́ kí ló ṣe iṣẹ́ kí ni Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe jagunjagun kó gun mà kó wà bàbá tó fún yín ní Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́lọ́ bá wa dẹlẹ̀ Fádéyẹmí Lámìdí yóò mọ̀ sunkún lájú ìlú ọ̀run ni pé ẹ̀yin tí mo fi lè ò dáa fún Ààrẹ Ọ̀nà Kakanfò wàláì bàbá yẹn máa sunkún lájú ìlú ọ̀run ni Aláàfin àná bàbá yẹn máa sunkún lájú ìlú ọ̀run ni pẹ̀lú tó ṣẹlẹ̀ sí wa especially ní ìlú Ọ̀yọ́ tó ṣẹlẹ̀ yìí Aláàfin Ọ̀yọ́ máa sunkún ni pé mi ò rẹ́ni fẹ̀yìn lẹ́fù
iṣẹ́ jagunjagun níṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ lọ wo history nǹkan fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kógun má kó wọn nílùú kó ṣọ́bodè. Òun ni wọ́n ṣe ń jẹ Ààrẹ Ọ̀nà Balógun ojú ọ̀nà kó wọ ìlú kí ogun má bá wọ ìlú lọ kó àwọn tó wà nílùú ni. Ogun kó wọn lọ́yọ̀ state Ìbàdàn ní orí kọ̀ọ̀kan ṣe sí adẹ̀ tí ń dabọ̀ kìíní ìtìpẹ́. Mo rántí nígbà yẹn lọ sí bá ti wá ṣe program àwọn OPC máa attack mi. I could remember 2022 ọjọ́ tí mi ò lè gbàgbé tí àwọn OPC attack mi. Wọ́n jókòó sórí odó wọ́n dẹ̀ ṣépè fún ọ̀tá èmi kìíní. Ọláwọn wà nínú ilé agbára àwọn olórí burúkú àwọn onídòkúdò ẹ̀gbọ́n tá a fàyẹ sọ ó níyàwó lẹ́ẹ̀dọ́kìnì ẹ̀yin lẹ jẹ́ kí àwọn ọkọ náà wà disappoint láti lè support movement àjìjàgbara nítorí pé kí ni OPC disappoint wọn and the fault is from Gani Adams. Lórí wípé mo sọ òtítọ́ ọ̀rọ̀ báyìí ẹ̀gbọ́n mi bàbá èkìtì ni òtítọ́ ló máa ń lẹ̀kẹ̀ irọ́ lẹ́dìgẹ́ máa máa yí wà padà òtítọ́ ni máa máa sọ ẹ̀yin olótìtọ́ lọ́lọ́run gbé. Lórí wípé mo sọ òtítọ́ ní 2022 nígbà tí wọ́n lọ pa àwọn tí wọ́n lọ pa ní church lọ́wọ́ àwọn sókò OPC dẹ̀ kóra wọn jọ síta fún èmi obìnrin àwọn ọkùnrin ẹlẹ́pọ̀ méjì ìkọ́lẹ̀ lóhùn wà nínú yàrá agbára ó dẹ̀ pa kájà báyìí ó dẹ̀ gbòkó sórí odó ó dẹ̀ bẹ̀rẹ̀ sí nínú àyájọ́ èpè oríṣiríṣi àwọn ògèdè orí burúkú tí ò ní bá yí wáyé ń jọ bímọ lẹ́yìn olófo lò ṣì ẹ̀dá gbogbo yìí ó dẹ̀ náà fi ṣépè fúnra òun láì ṣe mi èmi aborídé pẹ̀lú tí mo ní Jésù bàjẹ́ ẹ̀gbọ́n tí Bíbélì mi sọ ni ó ní gbogbo kan kì yóò ṣubú lómi bẹ́ẹ̀ ni àrùn kárùn kì yóò súnmọ́ ẹlẹ́mi ó lóun ó pàṣẹ fún àwọn áńgẹ́lì òun láti pa mí mọ́ ní ọ̀nà òun gbogbo ní gbogbo ọ̀nà tí mo bá ti tọ̀ níwọ̀nba ìgbà tí mi ò bá ti bá ti lọ jẹ́ tó jẹ́ pé lórí òtítọ́ ni mo dúró lé mo nífẹ̀ẹ́ ọmọ làkejì mi gẹ́gẹ́ bí ara mi bí Bíbélì ṣe sọ. Àwọn pípọ̀ ilé ìjòkó sórí odó mo dẹ̀ wo ṣóyẹ báyìí pé kí la gbé kí la jù lórí pé mo ní kí ní àwọn OPC ń ṣe tí àwọn pípọ̀ ìtúfi lè ya wọ ṣọ́ọ̀ṣì lọ́wọ́ tó fi lè lọ pa wọ́n ní pakúpa báyìí tí àdẹ̀ rí mọ́ọ̀fù kankan wípé yẹ́sì àwọn ọmọ Yorùbá ti ẹ̀jà fitafita àwọn náà bínú tán wọ́n wọnú gbó wọ́n lọ rọ́gọ́ nínú gbó tí mo bá àwọn OPC sòtítọ́ ọ̀rọ̀ tí mo kọ́lá òtí bá Gani Adams lẹ́yìn tó lórí wọn ti fi mí grant interview lọ́dọ̀ BBC ní 2021 àwọn ọmọ náà bá tún dé sí mi lọ́rùn ní 2022 lọ́ bá jókòó sórí odó lọ́ pa kájà orí burúkú àwọn alákìísà tọ́lá àwọn wọṣọ funfun àwọn aláṣọ ẹ̀sìn set of people àwọn wèrè tó jẹ́ kọ́ bú oníṣẹ̀ṣe gbogbo ẹ̀yọ́ ológun tẹ wà nínú oníṣẹ̀ṣe ọ̀rọ̀ ajẹ́ yín níyà alálẹ̀ àmọ́ ẹ̀jẹ̀ yín lójijì ìṣẹ̀ṣe òṣèkà ìṣẹ̀ṣe òṣèpè ìṣẹ̀ṣe òṣìwàwù that is why táyé yóò fi mú yes that is why tó jẹ́ pé gbogbo ẹni tẹ́lẹ̀ fi ògùn ṣépè fún wọn nítorí pé kí ni lórí gọ́lẹ̀ fi ṣe ẹjọ́ ló má gbógun rò ẹ dúró lórí òtítọ́ ẹ wùwà òtítọ́ òtítọ́ àjọdó kẹ wá pé àwọn alálẹ̀ níbi tó ti máa jẹ́ kẹ wá wọn níṣẹ́ kan jẹ́ṣẹ́ fún yín that is why dépè yóò ṣiṣẹ́ àwọn pípọ̀ ìjókòó sórí odó ọ̀dẹ̀ tán live camera ọ̀dẹ̀ dárúkọ Lady K ọ̀dẹ̀ ṣe ṣó fún mi ọwọ́ tí wàá ní káwọn kan máa pè wọlé sínú ilé ìwé tó pè nílé agbára ilé ògùn wọ̀nyẹ ogun tí wọn ò lè lọ lò fún Boko Haram tó lọ pa wọn ní ṣọ́ọ̀ṣì lọ́wọ́ ọwọ́ pé ọwọ́ àlọ́ àyájọ́ àwọn ohun wèrè tí mi ò gbọ́ rí àwọn ohun tó kan létí tí ó dùn ohun tí ò tiẹ̀ dùn kò lóyin kò níyọ̀ kò ní ṣúgà ọwọ́ bẹ̀rẹ̀ sí ní lo èdè oríṣiríṣi ọwọ́ fi ṣépè fúnra wọn láì ṣe Lady K ẹ̀yin dá lọ́jọ́ tòní ẹ̀ṣẹ̀ sí àbẹ́ ẹ̀ṣẹ̀ sí ibà gan ṣẹlẹ́yà mi ò sọ́rí àti sọ ibà ẹ mọ̀ pé mo ti ní mi bẹ́ẹ̀ níbọ̀dì jàmọ́ peace ni mo wà fún bọ̀ tí oní má sòtítọ́ òtítọ́ ti bá wá sọ ó lè dàbí èbú ẹ̀yin ni kẹ́ ṣí ọpọlọ yín kalẹ̀ kẹ́ wo reason why ẹ fi wá dẹ́lẹ́dẹ̀ tó bá ìgbà táwọn àti sọlẹ̀ ti ṣe lẹ́ti tọ́nà ọkùnrin ẹ ní lọ tẹ́ lọ́dọ̀ ẹranko apààyàn olórúkọ aláì ẹ ní tẹ́ lọ́wọ́ ẹ wo this my beautiful sister náà òye náà tún bọ́ta ó tún call out ibà Gani Adams yẹyẹ mo fún Fáyọ̀ àbí kí lórúkọ sister mi ibà tún reply ọmọ kékeré ẹgbẹ́ ọmọ yín mi ò rí igun tí bá Gani Adams rí tó bá yá olóbùkún yá máa ní Sunday Igboho sọ̀rọ̀ jù wàláhì onínú ọlọ́kàn rẹ ní Sunday Igboho inú ẹ̀ dàbà jẹ́ bí inú ẹ̀ ṣe dá ló ṣe ń sọ̀rọ̀ inú ibà Gani Adams dúdú kò rọrùn sá inú ẹ̀ dúdú ó bu that is why tó fi máa ń dáwọ́ àwa ìlò because inú ẹ̀ wá bu ni kò yẹ kó máa dáwọ́ àwọn ọmọ yẹn lò ó yẹ kó kọ̀ máa báyìí ẹ wo ó ṣe yé wọn lọ́ṣẹ́ sọ́jà lọ́mọdé làwọn ènìyàn lọ́mọ tó tó yẹ kó máa sọ nìyẹn ibà bọ́ sí dábàá ní gbangba wálé àbáyé nígbà tí gbé microphone sẹ́nu tó ti ń dá lédi yẹn lò ọmọ kékeré ibi tẹ́ bá ti mọ̀ nìyẹn pé Ọlọ́run ti fi orí ẹwà fákùkù àwọn ọmọdé orí ẹ̀yìn àgbàlagbà yẹn ti burú bí egun tí ń léwèrè that is why tẹ́ ṣe lè má bọ́ta wádà wá lò tẹ́ ṣe lè ṣe the right ìlú pé kẹ́yìn náà wá exchange word pẹ̀lú wa lọ náà ẹ wáyé yín lóde ẹ fi rẹ́dẹ̀ rẹ̀ tẹ́ títí yín pa tí orí burúkú tẹ wáyé yín wá ṣe aláṣọ burúkú lè Lady K ti fẹ́ sọ kí ni ìdẹ́fẹ̀ ẹ fi títí yẹn fi kó bá àwọn ọmọ OPC àwọn nínú iye ọlọ́kọ̀ọ́rin tó wà nínú OPC tó jẹ́ pé wọ́n rẹ́dí àti jà fún ìran wọn ọkọ̀rin retí ọ̀dà látọ̀dọ̀ yín ẹ má bá sọ wọ́n sínú ìgbèkùn wọ́n ti mọ̀ pé lórí kòkòfó òun láyé Ọ̀nà Kakanfò that is why táwọn mùsùlùmí náà tó tún fi lu opportunity yẹn láti fi enter wọ́n ti mọ̀ pé kòkòfó ìṣáná òun láyé Ọ̀nà Kakanfò tá nílẹ̀ Yorùbá tó pera wọn lópin sí that is why tó ṣe fẹ́ lu opportunity yẹn láti fi rọ́bìṣì Sunday Igboho ìrọ́dẹ̀ lẹ́pa ìwé ẹ̀kún it has come to stay kò sẹ́nibọ̀dì tó máa dá ìwé ẹ̀kún dúró àwa máa bọ́ lókun ẹ̀gún Igboho máa jà fún wa á dẹ̀ jagun àjàgè oníkú sójú ogun lágbára àwọn tó lọ gbélé ayé lé lọ́wọ́ olóbùkún àfàkọ́ ló kú òfò kìbìrì dáàbì mi ẹ̀ṣẹ̀ bí ẹ káàbọ̀ ẹ gbọ́ Sunday Igboho ò ní kú di Àjàyè ló máa jà lágbára àwọn onílẹ̀ lágbára ìjà àwọn innocent people ẹ̀ wọ́n ṣe gé tíṣà lórí lẹ́yìn tí wọ́n gé tíṣà yẹn lórí ẹ̀yẹ èèyàn ṣẹ́mọ èèyàn tó ti gé lórí wọ́n bẹ́ẹ̀ máa kọ́ lórí ẹ̀rù bí ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n gé ni fídíò yẹn bad mo dẹ̀ tún fídíò yẹn wò tó ní ẹgbẹ́ náà ṣojú mi rí dọ́gbù ni àwọn kidnapper dẹ̀ mú máa yẹn wọ́n sọ ọwọ́ ẹ̀ méjèèjì sẹ́yìn báyìí wọ́n dẹ̀ wọ aṣọ sí lórí thanks for the gift God bless you gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ fún mi ní gift ẹ̀ ní mo bójú ọmọ wọ́n dẹ̀ fi gbogbo máa yẹn lórí báyìí Boko Haram dẹ̀ gbé àdá sókè báyìí máa yẹn ṣe ìjàpọ̀ báyìí ó ṣe ìjàpọ̀ báyìí àfi láì lẹ́yìn ọ̀rọ̀ orílẹ̀ ìjàpọ̀ ṣé fíìmù ni mò ń wò ni nínú Nàìjíríà yẹn náà ni o bí Boko Haram tún ti ṣe yẹn o a ṣe ń pariwo ti tíṣà àti ìbọn bẹ́ẹ̀
wọ́n tún gé ẹlòmíì lórí free wọ́n ṣe bí títí ṣàwọn tẹ̀ gbé ọ̀bẹ sí wọ́n dùn bí ẹni dún ẹran léyà ni wọ́n ẹ̀kọ́ ṣoṣo ní Boko Haram bẹ píù orí yẹn jábọ̀ lẹ́gẹ̀ẹ́ ṣe tututututututu báyìí mo díje ọlọ́wọ́ Boko Haram ti wo fíìmù jìnnà ẹ bọ́ báwo ṣe máa ń ṣe fíìmù yẹn Boko Haram ti wá kọ́ṣẹ́ lọ́wọ́ àwọn onífíìmù wọ́n wá practice lára àwọn èèyàn wọ́n wá bẹ orí èèyàn píù lọ́bẹ̀ kúrò lọ́rùn ẹ̀yin olóògbé kó àfa ẹ̀rí kankan sọ sí yẹn ẹ̀rí kankan sọ sí yẹn wá jẹ́ ti Sunday Igboho kò ní kúlù fún yín. ìwé was not to stay God bless you sir ní agbára àfa ìtọ́ka máa gbà pé wọlé ẹ bá ń ṣe ẹ̀ṣọ́ ṣẹgbọ́ ọ̀nà tó bá jẹ́ ní OPC ó dáràn bó bá pàdé OPC ó kẹ́rùn Ìbà Gani Adams you see your life aláṣọ funfun lékeleke ọlọ́pàá sọnù you see your life kí ni iṣẹ́ yìí ẹ bọ́ síta ẹ lọ jagun nígbà tí Aláàfin Ọ̀yọ́ wà láyé ariwo tí Ìbà Gani Adams kòròfo ìṣáná tọ́ba dídá ló pe Ìbà ní kòròfo ìṣáná ẹ sọ pé Lady K ló sọ bẹ́ẹ̀ ní ò bẹ̀rù kòròfo ìṣáná tèmi àti yóò tètè mọ̀ táwọn òbí bá ṣe ní nǹkan tó gbé kan dání kòròfo ìṣáná ní Ìbà Gani Adams because tí ò bá ṣe kòròfo ni kò ní máa fún wa ní excuse all the time wọ́n máa lọ jagun nígbà tí bàbá Aláàfin wà láyé Ìbà Gani Adams máa ní ìjọba ò lè ṣẹ́gun fún mi Aláàfin Ọ̀yọ́ nìkan ló lágbára àti ṣẹ́gun fún mi àṣẹ bàbá Lámìdí ti mọ̀ pé ìwọ ó fẹ́ fòkú ẹkú ọmọ lọ́rùn wọ́n lọ ní ó mà ṣe o Aláàfin Ọ̀yọ́ ló fi darí Ọ̀nà Kakanfò òun náà ló tún ṣẹ́gun fún tó fi lọ kú sójú ogun àṣẹ ohun tí bàbá yẹn wò gbà ènìyàn Ìbà I challenge Kòròfo ní ẹ tó bá ṣe Kòròfo lọ jagun lọ bá wa gbà wọn bá wa wálé wọn ti lo 3 weeks lọ́dọ̀ Boko Haram prove me wrong Gani prove Lady K wrong wípé o gọ̀ Lady K ojú ogun yá ṣọwọ́ ìlú tó bá fi sọ fún mi pé mo gọ̀ kí nǹkan nípò tí lọ bá wa káwọn ọmọ yẹn dé gbà ẹ máa mọ̀ pé mo gọ̀ tó tó lè fi prove ẹ̀dẹ̀bọ̀tọ̀ ẹnu káwọn fèsì bọ́ta wọ́n náà gbogbo mọ̀ nígbà tó ti jáde èmi ìdá wọn lò ẹni èmi bá ń bá dọ́jà lèmi máa ń wò èmi èèwà ariwo ọjà àwọn yẹn fẹ́ relevant ni àwọn ajá tó wà lẹ́yìn wọ́n fẹ́ relevant ni èmi ò wọ́n gún wọn ṣẹ́ bá ti sọ tẹ́lẹ̀ tí mo ti pa kámẹ́rà mi sótú díjọ́ mi dọ́ọ̀rẹ́ wọ́n lè dọ̀lá kí bọ́ta kí wá fẹ́yìn sí ẹ̀ Ìbà Gani Adams ayé ẹ̀rẹ́ káfọ́ wúwo ti sòtọ́ tèmi náà ẹni bá máa kú ni kó kú ẹni bá máa kú kó kú. àwọn máa pariwo gbà yẹn pé Aláàfin Ọ̀yọ́ ló lè ṣígun fún mi aṣẹ́ wo náà pé bàbá Lámìdí kò ṣígun fún màgí kí ló ń ṣẹlẹ̀ àṣẹ mẹ́wàá ń ṣẹlẹ̀ àṣẹ kò wò fò ṣáná láàrin Ọ̀nà Kakanfò tá láàrin. nígbà tí bàbá wa kú tí bàbá lọ tó sí ẹ tún wá wọ mẹ́tọ́ọ̀dì tí ààrẹ Ọ̀nà Kakanfò tún wá lò ṣe ṣọ́ọ̀kì kí jáyé sí ọtún wá bẹ̀rẹ̀ sí ní pariwo ìjọba ẹ ṣe pariwo Aláàfin Abímbọ́lá Ògúnadé kó ṣígun fún yín mo trust bàbá yóò máa ṣígun fún yín straight Gani Adams farabalẹ̀ ó wọ́ọ̀ṣì Aláàfin tó wà bẹ́ẹ̀ pé Aláàfin eléwèrè ni ògùn náìsì rárá òun gan fúnra rẹ̀ agbógun rèé ní agbógundé àbẹ́ ìwọ́ọ̀ṣì pátìgbà tí bàbá yẹn náà ti dé bàbá yẹn aṣogun lọ́wọ́ wà láti ìgbà yìí Ìbà Gani Adams so ever màámi mo wà lórí program mama Okay. láti ìgbà tí Aláàfin tuntun ti dé Ìbà Gani Adams sọ statement yẹn mọ́ wípé Aláàfin ṣígun fáwọn ẹ̀yin ò kí wọ́ọ̀ṣì nǹkan dáadáa láti ìgbà tí Aláàfin Ọ̀wọ́adé oníwò ẹ̀tù àbí wò ẹ̀tù lọ́gbẹ̀ wọ́n tí bàbá dáadáa yìí ti dé wọn ò bí Gani Adams ṣe kó sọ wípé Aláàfin ṣígun fóun mo tún ọ̀sẹ̀ Aláàfin eléyìí tó dé ìyá arógun jupá ní ó dé togun ní ìgbà bó ṣe gbógun ẹ̀bọ̀n kan kò gbé dúró ní small level ó gbé fèsì ọ̀ní ọ̀fífẹ́ ni Aláàfin eléyìí ò gbà nonsense ó máa ṣígun fún ẹ tó bá níwọ̀ ni mo pa ìwọ kò bọ́ta kó wá give speech kò ṣe máa sọ nígbà yẹn Ìbà wípé ó yá o Aláàfin Ọ̀yọ́ kó ṣígun fún ẹ kó wá lọ sójú ogun wàláì ó máa ṣígun fún ẹ kó tó gbé dáàdì mi rẹ no let's say the reality let's farabalẹ̀ káwọn kó tó ń ṣẹlẹ̀ wàláì kí Ìbà Gani Adams tó drop microphone yẹn Aláàfin Ọ̀wọ́adé máa ṣígun fún kó tó drop fóònù yẹn níbi tó bá ti announce yẹ tó tún ti sọ sórí bó ṣe máa sọ gbogbo sórí ẹ yẹn wàláì ibi tó ti sọ yẹn ni mẹ́sẹ̀gì ti máa bá wípé Aláàfin Ọ̀yọ́ ti ṣígun fún ẹ gbogbo ọmọ tó kó lọ sínú gbó kó lọ kó wọ wá òfò lóde máa mú bọ̀bẹ̀ ṣẹ́dẹ̀ mọ̀ wípé bàbá Tinubu àti Gani Adams wọn ọ̀rẹ́ tẹ́ bá gbàgbé ẹjẹ́ ṣí yín níyẹn bá ṣí ẹ̀ ṣó ṣé mọ̀ pé nígbà tí election bọ̀ Gani Adams fi ẹnu ara ẹ̀ báyìí ó fi sọ wípé apààyàn ni Tinubu máa ń rán Sunday Igboho kó lọ pààyàn ṣẹ́ ti gbàgbé tó padà di wípé Ìbà Gani Adams àti Sunday Igboho kóra wọn lọ kóòtù lórí ọ̀rọ̀ yẹn so Ìbà Gani Adams ti mọ̀ wípé bàbá Tinubu ò ní ṣígun fún òun láyéláyé torí ọ̀tá ni wọ́n Ìbà ti máa ń sọ wípé apààyàn ni president Bọ́lá Ahmed Tinubu ó ní àwọn ẹrú ugu tó máa ń lò lọ fi pààyàn Ìbà Gani Adams fi ẹnu wọn báyìí wọ́n fi sọ síta so àárín àwọn tí president Bọ́lá Ahmed Tinubu ò rí wọ́n ti mọ̀ pé bàbá yìí ò ní ever ṣígun fún àwọn òun ní gbogbo ìyàlẹ̀ tẹ́túrí ti bá halẹ̀ sí pé mo ti ránṣẹ́ sí ìjọba mo ti kọ lẹ́tà kí ìjọba kí wọ́n fún wa láṣẹ àṣẹ ìjọba lórí gan àní kí Ìbà Gani Adams sọ pé k'Aláàfin ṣígun fóun sẹ́ẹ̀ Aláàfin ló fi jọba ló fi jàre kó fi federal government sílẹ̀ nígbà yẹn Lámìdí ariwo Lámìdí òun ní Ààrẹ Ọ̀nà Kakanfò pa wípé kó ṣígun fóun Ọ̀yọ́ ló fi òun jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò olórí ogun Ọ̀yọ́ lòun jẹ nísìnyí wọ́n ti wá kógun jà wọ́n lọ́yọ̀ọ́ tí Ìbà Gani Adams bá tó bẹ́ẹ̀ ṣẹ́yìn lásìkò táwa ìwé la máa fi wọ́n wéde ẹni tó yẹ ẹ̀ bá jí nínú àwọn leader wa yẹn àá fi ọ̀rọ̀ burúkú àá fi ba straight ẹ̀ sórí social media ẹ̀mí wá sọ sí pé tí Ìbà Gani bá tó bẹ́ẹ̀ kí Ìbà bọ́ síta kó wá hold microphone kó sọ fún Aláàfin Ọ̀yọ́ kó ṣígun fóun òun fẹ́ lọ kó àwọn ọmọ tọ́kọ nílùú Ọ̀yọ́ òun fẹ́ lọ kó wọn wọlé wá tí Aláàfin ò bá ṣígun fún á jẹ́ pé ọmọ àlè Ọ̀yọ́ ni mímí ìṣọmọ Ìbàdàn
Aláàfin aṣígun fún kò ní lọ ẹ ní káwọn ọmọ yẹn torí kó òròfò ìṣáná ni. That is why tó tún ṣe yíwẹ̀ padà ó yí ó fèsì ọ̀dọ̀ president tó ti mọ̀ wípé kò lè happen. Ọmọ Yorùbá ẹ wake up ẹ má jẹ́ kó pa yín ẹ má jẹ́ kó fi yín kaskọ́ọ̀sì politicians tí wọ́n kà Ìbá náà kaskọ́ọ̀sì o politician game lòun náà gbá. Fúlàní ti jẹ́ kẹ́ mọ̀ wípé the only person tó wẹ̀ tó yọkàn kan Nàìjíríà Sunday Igboho ni wọ́n ṣe dárúkọ Gani Adams. Àtijọ́ táwọn Fúlàní tí alẹ̀ tó ti ṣe é wọ́n kọ́ yí wọn sọ́dọ̀ Gani Adams ọmọ pé kòròfò ìṣáná ni. Àtijọ́ táwọn mùsùlùmí yàtọ̀ sí àfa àmukú mẹ́kọ̀ọ́ yìí o tí wọ́n ti alẹ̀ tó ti máa ń ṣe tó ti máa ń takù Sunday Igboho ẹ̀rí wọn kọ́tàkù àwọn OPC ṣẹ́rí wọn kọ́tàkù wọ́n mọ̀ pé kòròfò ìṣáná lórí wọn àwọn ọmọlẹ́yìn ló ṣàpápá lọ́kù yẹ̀sì tó ń bá sí ṣùgbọ́n lórí wọn kòròfò ìṣáná ni tí Ìbá bá ti mọ̀ pé àwọn ò ṣe kòròfò ìṣáná Ìbá èmi lè dìkẹ́ mo challenge yín ẹ bá wa bọ́ sí gbangba ta ẹ ṣe bẹ́ ṣe máa ń ṣe láti gbà wípé Ọ̀yọ́ ló fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kí Aláàfin kó ṣígun fún yín mo trust bàbá mi